àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Bí Ọlọ́run máa tọrọ ẹ̀jẹ̀. Bí Ọlọ́run máa sanra rẹ̀ jẹ. Ènìyàn Ta ló lè bí gbà bí Ọlọ́run mi? máa tọrọ ẹ̀jẹ̀. Ọlọ́run máa sanra rẹ̀ jẹ. Èèyàn ní ojú Olúwa ní wọ́n kàn. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn gbé níbi tó kó máa gbọ́ mi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ayé, ọba tó ní ohun gbogbo, Elédùmarè mànàmáná tí ń ṣojú ọ̀run mànà. Akọni ẹlẹ́rù, ẹni tí ọ̀run gbà tí ó fi ilé ayé ṣàkóso ìfìsẹ̀. Ògbé nínú ọmọ ènìyàn fọ́hùn. Ògbé nínú Adélébọ̀ṣoge, ẹ̀yin náà ní Ọlọ́run. A kí yín káàbọ̀ Elédùmarè. Tèmi wàá rògbòlò, ayé ò ní pa Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá. Wàá ṣàṣeyọrí o, ẹ ní kú fún ọ̀táyọ̀. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ènìyàn ò mà gbọ́ bí Ọlọ́run má mà sára rẹ jẹ. Ayé lóyún gbélẹ̀. Àlòkàn bẹ́ẹ̀ kan ti yàn ní tànà ti lọ. Jákọ́bù Táíwò ẹ káàbọ̀ sórí ètò yìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó wà fún gbogbo ènìyàn. Ṣé rí labalábá tí wọ́n bá lẹ́yìn ẹ̀yìn labalábá? Ibi kan máa yé sí o, ó dàbí òwú. Nínú òwú yẹn ló máa rí ògbó tó. Ọlá Olúwa òjò wa aráàánú gbà. Ibẹ̀ ló ti máa kọ́kọ́ Tèmi ò ní sọnù bó ṣe ń wọlé. Ẹ máa bá mi pín, ẹ máa sí ẹ̀. A tún wá di bí ògógó. Àwọn alágbára tí wọ́n pe àwọn alágbára àwọn náà rà. Àwọn tí wọn ò tó nǹkan mọ́mì. Bọ̀dá Emmanuel bí ọ̀sẹ̀ wọlé yẹn ẹ ò ní wọlé fún ikú. Ẹ ní wọlé fún àrùn. Ayé ò ní pa yín, ẹ ò mà ní sọ́mọ nù. Ògo yá pọ̀, àrá kì í sẹ́kó gbàgbọ́ rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ènìyàn ọ̀gbọ́n tó Ọlọ́run. Ọ̀bí Yorùbá nation, Joshua Ọládìpúpọ̀, gbogbo rẹ̀ á kúyọ. Ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta. Sálà áfíà ni mo bá gbogbo yín. Ẹ máa bá mi pín, ẹ máa lọ́pọ̀, ẹ máa dà síta. Mo ní máa wí. Adúríláyọ̀ ò ní sọnù, ògo rẹ̀ á pọ̀. Èmi náà ni. Good evening sir, God bless you sir. Ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ wá o, lẹ́ni tó bá lọ ló bá kú. À ń bá a bọ̀ ni, ẹni bá lọ ló bá kú jọ. Alálùbá nǹkan ni, bàbá tí mo rí jòkó, jòkó sálẹ̀ gidi. Adékẹ́mi Àlàbí ò ní ṣògo. Ọlọ́gbọ́n, àlùfáà tí mo rí yẹn, ló bá rí Ẹ ṣé labalábá mà, God bless you mà. tó ń bẹ ní inú. Ẹni àpètòpètò ká pọ̀wọ́ rẹ̀ délẹ̀ tó ní jẹ́ kó tún pelé sí ni. Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo yìn ọ́. Tó tún mú àwọn ènìyàn yí padà wá láyọ̀ àti àlàáfíà ó jẹ́ àtisara wa nù. Àwọn ènìyàn mi ni mò ń rí lórí ìkànnì yìí lẹ́nìí lórúkọ Jésù mo sì bẹ̀rẹ̀ torí mo sì gbọ́wọ́ fújà sórí ètò lórúkọ Jésù ogun ọ̀run ò ní kọlù ọ́. Mo sọ sínú ayé ọ̀tá rẹ tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ lórúkọ Jésù ló pẹ̀lú rẹ̀ sọ. Wọ́n ti kọ́ mi lédè mo mèrè gbọ́ mi dáadáa. Ìyá mi kọ́ mi lẹ́wà mú mẹ́wàá. Ẹwà èdè ń bẹ lẹ́nu mi mọ́mì. Ilẹ̀ Yorùbá dára púpọ̀ bẹ́ẹ̀ ni a sì ń lọ kúrò lóko ẹrú. Let my people go jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Àjàyí Kẹ́mi wàá rògbòlò. Ọláolúwa òjò ò ní sọnù no going back. Yorùbá tọkàntọkàn ni wá ẹrù ò gbọ́dọ̀ bà wá ẹrù ò gbọ́dọ̀. Ẹni tó máa kó wọnú rẹ̀ lẹ̀ ló ń bà mámi máa rìn sólẹ̀. Bá mi pín ọ̀rọ̀ yẹn pé yàn méje lọ́nà méje kí ògo rẹ̀ kú jáde àti ńlọ náà ni. Má gbìyànjú ọfà má ta wá lábà láti kò lè mú wa. Nínú òwú tó wà. Bẹ́ẹ̀ni. Gbogbo wàhálà tó ń ṣe. Bẹ́ẹ̀ni wàhálà ló ń ṣe. Bó ṣe ń gbà kìtìkìtì tí ò rí bí bọ́ọ̀lù yẹn o. Òun ló máa fún lágbára tó máa fi kéré tiẹ̀ á fi tóbi sí i.
àṣejọ tó bá wà lágbára débi pé kó fọ́ sí ara ẹ̀ jáde nínú ihò kékeré tó ń bẹ lára òun yẹn ìgbà yẹn ló tó di labalábá ló tó lè gbáyé ìrànlọ́wọ́ tó ṣe fún pàlùfáà ṣe fún ẹ̀ òun ló kó fún bàbá. ṣé ò ń gbọ́ orin yẹn máa bá lọ àwọn ènìyàn máa sọ pé àìwo ni pásítọ̀ bá wọlé lẹ́nìí mò ń fi èyí kí àwọn ènìyàn mi nínú Ramadan mò ń fi kí àwọn àfáà mi àwọn ìmáàmù mi àwọn tí wọ́n ń pè mí tí wọ́n ń kí ni àwọn àlájà mi lórúkọ Jésù ẹ̀mí yóò ṣìkà lórúkọ Jésù àwọn àfáà gidi àwọn ènìyàn gidi tí wọ́n gbárùkù ti ilẹ̀ Yorùbá tí wọn ò sọ̀sọ́kútọ̀ tí wọn ò jẹjẹkújẹ tí wọn ò jẹ oúnjẹ kedere àwọn náà ni mò ń bá wí. àwọn tí wọ́n ní làákàyè ọ̀pọ̀ ènìyàn ló ní làákàyè ṣùgbọ́n tí kò lò ó síbi tó dára. gbìyànjú ọ̀rẹ́ mi kó faradà tó bá borí ẹ̀ lóṣù ẹ̀fálẹ̀yẹ Ọlámilékan Sóbò lóṣù àfáyì wàá rògbòlò ẹ káàbọ̀ sórí ètò náà. ẹ má ti pè mí wọlé báyìí. ẹni tó ń béèrè ọmọ jọ máa lọ dọ́gbọ́n sí. we are not joking mami amúni líle líle ni wọ́n ní kólé làálùlù àgídì gbó bẹ́ẹ̀ ni. ọba ìtàn ìrè máa ń kárí tó bá rẹ́yìn tó ń ṣoore. ó ṣe é jàre ọmọdé yìí up Yorùbá dé sùn. ìtọ́ funfun sẹ́nu torí pé gbogbo èèyàn mo kí tó ń gbèdè Yorùbá tí mò ń sọ gbogbo yín ni mo kí o lórúkọ Jésù ẹ ò ní sọnù. ẹ̀yin tọ̀yọ́ sálàáfíà mo bá yín o sára lè sẹ́ńfọ̀ lẹ́sọ̀kọ̀ sáwẹ̀ ń lọ. sáàwẹ̀ ń lọ ẹ̀yin tọ̀sún tó ń lọ ní méjì méjì lórúkọ Jésù mo kí yín ní kíkí aláìkékí ọ̀la pé salam aleikum barakatu to everybody in this Ramadan lórúkọ Jésù ẹ̀mí yóò ṣìkà rẹ̀ ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ ètò yìí tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà lórúkọ Jésù ẹ̀mí yín yóò parí rẹ̀ ẹ dákun bí ẹ ṣe ń yan náfìlà lóru bí ẹ ṣe ń gbàdúrà ẹ máa rántí ilẹ̀ Yorùbá o ẹ dákun lórúkọ Jésù ẹ ra àánú gbà ẹ yóò ń dó dédé mo mà kí wọn o lẹ́ ò bá yé àárá àánú gbà o ẹ ní sọnù ẹ ní gbọ́mọ wọn gbé o náà tó ń dó àkúẹ́ okun o yọra o sálàáfíà kò mọ bá kẹtẹrín títí dọ́wọ̀ dé àìkàrẹ́ dé àkókò gbogbo orin ni mo kí o àbọ́yì mo mà kí hàn o mo kí ọkùnrin mo kóbi hàn bẹ̀ mo mà gèlè kí hàn o ọ̀nà sàn wọ́n o báyìí kí gbogbo nǹkan tó wà nílẹ̀ olódédèdè à ń pè wọ́n o pé ọmọ wọn ti tún délé ní kí gbogbo wọn wá gbọ́ ohun tí làbárì yìí mo gbé wá o adárakọ̀ wọn o àwọn waterside ìrèlè òde ayé ìgbọ́kọ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orin mo kí o àárá àánú gbà o Èkìtì kétéríyàn mo mà kékìtì ọ̀rá o ìyàn àdẹ̀lẹ́ o ìyàn àyùn lẹ́nu rán o mo kí gbogbo yín o ẹ káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo èèyàn pé káàbọ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ gbàdúrà ká tó máa lọ ayérayé ọba tó pọ̀ nípa àti agbára Elédùmarè mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run àrà tí ń sọ́ tí gbótígbó mu jì mí tí yà sí wèrè sopọ̀ ọba kò sóni ọlọ́run mo gbé ọ̀gá ọlọ́run tó ní mọ́jẹ̀mú tó mú mọ́jẹ̀mú rẹ̀ ṣẹ mo dá gbogbo ògo àti ọlá padà fún yín bàbá mi tí ń bẹ lọ́run ọlọ́run gba gbogbo ògo ẹ gba gbogbo ọpẹ́ ọlọ́run à ń lọ sínú ètò yìí mo yà á símọ́ lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ Olúwa ya gbogbo ọkàn símọ́ gbogbo ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọlọ́run ẹgbẹ́nu wa sọ oníwọ̀ yóò kún ọrin àwọn abẹ́ ọmọ tí ń kónú aláboyún Olúwa gbé inú wa mẹ́jẹ afẹ́rẹ́ra sọ̀rọ̀ ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí ojó nínú ayé wa ó yẹ jáde gbaná jáde akọ́pẹ́ ẹ̀yà yóò pa àlejò yóò fi tìbẹ̀rẹ̀ bí jáde níbi kọ́lọ́fín lórúkọ Jésù gbogbo ẹ̀mí àlejò lórí ètò yìí ó yẹ jáde dànù lórúkọ Jésù mo súre fún gbogbo ẹni tó wọlé tó máa tẹ èdè kan sí ìkọ̀ọ̀kan lórúkọ Jésù kò ní di ẹ̀ṣẹ̀ fún ọ torí pé kí ilẹ̀ Yorùbá ká lè gbòmìnira gbogbo tó fọwọ́ rẹ tẹ̀ lórúkọ Jésù yóò bá ìrìn àjò náà mu ó ní ṣègbé o lórúkọ Jésù mo gbàdúrà gbogbo ẹni tí a ti ń lò fún ìkọ̀kọ̀ lórúkọ Jésù Ọlọ́run kó tú wọn sílẹ̀ gbogbo àwọn tó máa wá bí náà táwọn wá fẹ́ràn Olúwa dáríjì wọn o à ń lọ máa bá wa lọ adúpẹ́ pé ẹ ti ṣe Ọlọ́run ògo ni fún orúkọ yín Jésù Olúwa wa àmín àmín
àmì lórúkọ Jésù. Ẹ kú ọjọ́ mẹ́ta a ti pàdé láti létí òkun mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń pè mí nítorí pé a ní àwọn ètò àdúrà kan àti àwọn program kan tá à ń ṣe nípasẹ̀ Oòduà Nation yìí. A ní àwọn ibi kọ̀ọ̀kan tá a ti lọ wàásù tá a dẹ̀ tún gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn gbọ́. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ fún mi ní gbogbo information ibi tí àwọn ọ̀rọ̀ Oòduà ò tí ì dé àti àwọn tí Ọlọ́run ń lò tá ń gbàdúrà fún mi àti àwọn tí Ọlọ́run ń fi ìṣípayá hàn. Gbogbo yín ni mo kí pátá láìkọ ẹnìkan lórúkọ Jésù. Làákàyè yín kò ní dọ́bà, ìpín yín lórúkọ Jésù, àṣeyọrí yín kò ní di tẹni ẹlẹ́ni, èrè iṣẹ́ ọwọ́ yín ẹ̀mọ ẹlòmíràn ò ní jẹ́ sorry ẹ ra àánú gbà. Gbọ́ ọ̀pá kì í pa gogo, dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun ń ṣẹ̀kẹ̀rẹ̀. Alágbára tó bá lòun fẹ́ mú ọ tóhùn lórúkọ Jésù, ogun ọ̀run fi náà rún dà. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ já ṣe àwò mọ́mì ibo mo gbà délé ni bí yẹ̀yẹ́ bí eré pa bí àwàdà òun la fẹ́ fi program tèmi ṣe, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká mọ̀ pé lórí program tèmi a máa ṣàwàdà púpọ̀, a ní mú ní kólekóle. Ṣùgbọ́n mọ́mì mo fẹ́ kó rí nǹkan kan dì mú ń bẹ̀, máa fẹ́ kó rí nǹkan kan dì mú ń bẹ̀. Ẹ ó dàn fún mi ẹ jọ. Ẹ má bínú, à ń ṣe àwọn àtúnṣe kan ni, ẹ má bínú. N tí mo sọ rèé, mọ́mì máa bá mi láìkẹ́ máa lọ́ọ̀fẹ́ bí àwọn àwàdà bí yẹ̀yẹ́ òun la máa fi tèmi ṣe. Ṣùgbọ́n mọ́mì òótọ́ wà ń bẹ o, torí pé bọ́lọ́run ṣe rán mi lénìí, ẹ ti mọ̀ pé tí mo bá ti gbẹ́fẹ̀ mi dé a ó sọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa jáde lórúkọ Jésù. O ò ní pàdánù, kí mo pè é mo ló ò ní pàdánù. Mọ́mì jẹ́ máa rí lọ́ọ̀fẹ́, má jẹ́ máa rí láìkì ẹ. Tí n bá ti rí lọ́ọ̀ fún yín tí mo dẹ̀ rí láìkì yín o ìwọ òkè ẹja ṣe báyìí báwọn bàbá mi. Ìwọ tó mọ̀ pé ó rọ̀ náà lọ, ìwọ tó mọ̀ pé ó rọ̀ náà lọ, ò jẹ́ máa tẹ láìkì kó máa tẹ lọ́ọ̀fù, ẹ máa tẹ láìkì, gbogbo wa la máa rọ̀nà lọ lórúkọ Jésù. Gbọ́ mi dáadáa mọ́mì, àwọn bàbá onírẹsì sọnù tẹ́ bá wà kọ́lé rẹ̀, mo ní bàbá àwọn onírẹsì sọnù. Àṣẹ àwọn náà lè deny pé àwọn kan náà rányàn o, àwọn jaga idiots, àwọn jaga foolish, àwọn jaga ignorant. Ṣé kò ti pọ̀ jù? Bọ̀dá Emmanuel, Mr. Emmanuel, orúkọ wo lẹ fún mi lọ́jọ́ yẹn? TTT International Thief International Thief ẹ bá mi kọ́ síta. I want to remember that name. Orúkọ yẹn mo fẹ́ pèlè ni. Mi ò bẹ̀rù o, Tinubu ló ń jẹ́ o, Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n mi ò ní lórúkọ yẹn délẹ̀ lẹ́nìí torí tí n bá ti polówó ẹ̀, n bá ti porúkọ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ sí àwọn ẹ̀yìn, á dàbí pé mò ń polówó ẹ̀ kí gbogbo ayé ba lè mọ̀ ni. Ṣùgbọ́n mi ì ní polówó ẹ̀. Mo sọ fún yín pé mo ti fún lórúkọ International Thief. Mami, ìyẹn ni pé o lè deny rice tó sọ pé ìwọ kọ́ ló ń pín rice. Àṣírí yín túpọ̀. Ṣé rò pé Ọlọ́run ò gbénú wa ni? Ó ní ẹni tó ń gbénú mi, ó ní ó ju gbogbo ayé lọ. Àwa kúrò ní oníwòtòwòtò. Àwọn kan wà, àwọn pásítọ̀ kan wà, àwọn wòlíì kan wà, àwọn àfáà kan wà, àwọn ìmáàmù kan wà tó jẹ́ pé gbogbo yín lẹ̀ líli wọn lókè. Gbogbo yín lẹ mọ̀ wọ́n bí ẹni mowó. Àwọn gan tó yẹ ká máa rí lójú iṣẹ́, àwọn gan ni wọ́n wá sọ rádaràda.
àkókò Ramadan jẹ́ kí n rí àìríṣà àwọn míì tí mo bá sọ̀rọ̀ débẹ̀ ó kà máa dàbí pé ọ̀rọ̀ ẹ̀sìn pé a fẹ́ jàjà ẹ̀sìn ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ ká jàjà ẹ̀sìn mi ì fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lẹ́ni kó nípa ẹ̀sìn mi ò ní kó ń ṣe pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n mo ní ó ń ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá mo ní ó ń ṣe pẹ̀lú ilẹ̀ Oòduà sórí àwọn òpònú ayíràdà kan torí pé wọ́n lè dàgbà wọ́n lè máa kọ́ ẹ̀kọ́ wọ́n lè máa kọ́ ọmọ ní èdè àti àṣà but let's look at it in this way tá a bá ń kọ́ ènìyàn ní theology school kì í ṣe ohun tó o bá lọ kọ́ ń bẹ̀ nìkan ló yẹ kó o sọ wípé ẹni tó ń kọ́ ni gan lè má ní làákàyè tó ẹni tó ń kọ́. Yes, international thief. International thief Tinubu. Tibu. Ó tó. Tẹ́ bá ti ń gbọ́ international thief. Àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn jaga idiot, jaga ignorant. Jaga ọmọ àlè. Mami, nígbà tí pásítọ̀ bá lè bọ́ ọ̀tá tó sọ pé òun ò mọ tó ń jó Oòduà. Tí àáfàá tí wọ́n ń wárí fún tí wọ́n ń wò lókè tó bá lè bọ́ ọ̀tá tó ń sọ rọ́bìṣì lórí Oòduà pé kí ni bọ́lẹ̀ Oòduà ń lọ tó ń fún àwọn kan tó ń hẹ́ẹ̀lì wọn tó ń pọ́n wọn lé ẹ wá wo idiot. Wọ́n ní ibo ni wọ́n ti dé àwọn lọ Somalia ọ̀rọ̀ yìí wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀ èmi kúrò nínú wòlíì tó máa bẹ̀rù ohunkóhun mo ní ìmọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ń fi òye yé mi ṣùgbọ́n bí mo ṣe fẹ́ mu lẹ́ni mi ò fẹ́ jẹ́ kó dàbí ìmọ̀ ẹ̀sìn mi ì fẹ́ jẹ́ kó dàbí ti ìmọ̀ ìgbàgbọ́ ṣùgbọ́n mo fẹ́ sọ nípa tó jẹ́ àṣà wa lóòótọ́ ni wọ́n sọ nípa àṣà wa pé Yorùbá ní ìrẹ̀lẹ̀ Yorùbá máa bọ̀wọ̀ fún èèyàn Yorùbá máa lo làákàyè Yorùbá tó bá bá ènìyàn méjì níbi tó ti ń jà right kò ní dédé bẹ́ síjà ó máa béèrè pé kí ló ṣẹlẹ̀ mọ́mì mo fẹ́ jẹ́ kí gbogbo èèyàn gbọ́ mi dáadáa lẹ́ni o mo fẹ́ ṣe lecture I really thank God pé àkókò Ramadan la wà a sì parí àjíǹde yes jaka crazy àwọn tó ń jẹ nínú jaga crazy àwọn tí wọ́n rò pé wọ́n jẹ́ nìyàn àwọn tó ń bẹ̀rù tó jẹ́ pé wọ́n gbé ohun ìgbàgbọ́ dání eo gbọ́ mi dáadáa kìrìsìtẹ́nì tó wà ń bí mùsùlùmí tó wà ń bí mo fẹ́ jẹ́ kẹ́ pé ẹ̀sìn ò fa ìjà n tó wà nínú báíbù ló wà nínú Quran anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó wá pẹ̀lú òfin tiẹ̀ nínú àwọn òfin tó dẹ̀ níyẹn gbogbo ẹ̀ ló wà nínú Old Testament Jésù wá kò wá pẹ̀lú òfin ó ní nífẹ̀ẹ́ ọmọ ẹnì kejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ ẹ jọ kí ni ẹ̀sìn kí ló ní ṣe pẹ̀lú òmìnira kí ni ẹ̀sìn kí ló ní ṣe pẹ̀lú afẹ́gbòmìnira ìdí tó fi ní ṣe pẹ̀lú rẹ̀ ni pé ẹ̀yà tí a jẹ́ why you come fight for your languages èdè ẹnu rẹ your languages nínú Arab country tẹ́yìn ń kọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ Arab lórí tó fi kọ́ alukuran ó ṣeéṣe kẹ́ ẹ lọ kọ́ kẹ́ ẹ lè understand it but torí pé ẹ láàkì pronunciation wọn àwọn kan wà níbẹ̀ tán láàkì pronunciation tán láàkì láti tú èdè yẹn sí tiwantiwa when you look at Greek tá bá sọ Greek nínú èdè tí a fi Arab ní èdè tá fi kọ Bíbélì Arabu in a Greek language Ajayi Crowther translates that language to English ó ṣeéṣe nínú àwọn kan tí wọ́n ń lò yẹn kó jẹ́ bí èdè tó bá ń gbọ́ nínú Bíbélì wọ́n máa sọ pé lí àtètèkọ́ṣe ní àtètèkọ́ṣe nígbà tó yá tí èdè ilẹ̀ Yorùbá tó ń yé wa dáadáa a bẹ̀rẹ̀ sí sọ pé lí àtètèkọ́ṣe ó ti yàtọ̀ sí ní àtètèkọ́ṣe ṣùgbọ́n nínú èdè wa tá a fi ń sọ
bí o bá lọ tu ní haúsá mọ́mì ó ṣeé ṣe kó yàtọ̀ sí èdè tiwa. yorùbá máa kí ni pé ẹ káàárọ̀, mọ́là máa kí wa pé ìnákwá náà. mọ́mì ṣé kò yàtọ̀ sí ara wọn? yorùbá máa sọ pé ó dàárọ̀, ìbò á máa sọ pé kàṣífòn, bẹ́ẹ̀ ni mọ́là máa sọ pé nángódè. ṣé kò yàtọ̀? èèyàn tó kíyàn káàsán àtẹni tó kí ni ìnáhùnì. mọ́mì èdè àṣà àti èdè kò ní ṣe pẹ̀lú kùránì àbí bíbélì. ẹ lè ní èdè tí wọ́n ń kí ní èdè lárúbáwá, bẹ́ẹ̀ la ní èdè tí wọ́n ń kí ní ilẹ̀ England pé good afternoon. ó lè jẹ́ àárọ̀ ló wà lọ́hùn. some people in England àwọn tó wà ní United Kingdom, àwọn tó wà ní America lọ́wọ́lọ́wọ́ America báyìí tábà máa ní ká wò báyìí ó ṣeéṣe kó jẹ́ bí ọwọ́ ọ̀sán náà máa wà. bọ̀ torí pé àwọn wá dé wọ́n ní Uso Oòduà. Can you imagine ask your father who is your name of your father? I'm asking Otuyemi. Why I can't ask my daddy that? Ejo, who is Otuyemi? Why do you go and ask your father where are you coming from? Ibo ni ìpìlẹ̀ rẹ kó o tó lọ bẹ̀ sí tú ìpìlẹ̀ yẹn. Oh yes, bí gbogbo wa la mọ̀ pé Oòduà wá láti ibì kan. Okay, ẹja wo Genesis chapter 1 verse 1. Ní àtètèkọ́ṣe ayé yìí rí júrujùru, ẹ̀mí Ọlọ́run sì ń rà bàbà lórí omi. Wọ́n ní òkùnkùn sì bolẹ̀, a pàṣẹ kí ìmọ́lẹ̀ kí ó wà. Mami, ta ni Ọlọ́run dá lákòókò náà? Kò sí. Ta ló wà lórí ilẹ̀ ayé lákòókò náà? Ẹ jọ̀ọ́, níbo la ti wá mú Ádámù tí a kọ́kọ́ dá sí ayé? Ibo la ti mú jáde? I want you to take note one thing. I don't want to go into the lecture. Mo sọ fún yín pé mo dẹ̀ mọ ìmọ̀ mi dáadáa. It's no need that I will be searching. Moses ló kọ Bíbélì láti Genesis. Moses ò dẹ̀ sí láyé nígbà tá ní àtètèkọ́ṣe níbi tí Ọlọ́run ti dá. Moses ò sí láyé nígbà tí a dá Ádámù àti Éfà. But Ọlọ́run sọ all the story to the Moses. Èyí tí mo fà yọ lẹ́nìí ni pé àwọn tí wọ́n béèrè pé who is Oòduà, àwọn wo ni Yorùbá nation? Ẹ wá gbọ́ o, ẹ má hùwà ọmọ àlè torí pé ẹ ń pè á ìtàn tí a ò bí baba ńlá baba yín sí. No, when you are talking about the religion, ẹ̀sìn, ó yàtọ̀ sí ní tá à ń sọ lẹ́yìn. When you are talking like about Ṣàngó, wàá máa sọ pé èèyàn ní Ṣàngó, èèyàn ló bí. Yes, I can accept it. Jésù tá à ń sìn yìí, tá a gbàgbọ́ nú ẹ̀ lẹ́nìí, èèyàn ló bí Jésù. Ó gà lè jẹ́ pé kò í ṣe nípa ìbálòpọ̀ ọkùnrin sí obìnrin láti bí Jésù. Mami, I don't want you to go. I want you to listen very well. Kó o lè mọ ibi tí mò ń lọ gan. Ẹ má tí ì pè mí. Ẹ má da èdè, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣẹ́ sí méjì. Gbọ́ mi dáadáa. Jésù, èèyàn ló bí Jésù. Maria ló bí Jésù. Obìnrin ló tara rẹ̀ jáde. Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam, ọkùnrin ní ìbáṣepọ̀ pẹ̀lú ìyá rẹ̀ Adẹ̀bí. Please, ǹjẹ́ a find there from nowhere? A máa story ẹ̀ bó ṣe bí. Adẹ̀ máa story Jésù Kristi. Why do you asking who is Oòduà? Where is the generation of Oòduà? Well, who is Oòduà? That is wrong, sir. Sir, Imam, Chief Imam, sorry, wrong. Mo minus here. You didn't have anything to ask about that. Because go and read your lecture very well. Lọ sínú geography here, kó lọ gbọ́ ìtàn dáadáa before you can come out and say rubbish. Thank you for that. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó di dandan kí ènìyàn ó ní orísun
bíbélì sọ pé odò tó bá ti gbàgbé orísun rẹ̀ yorùbá náà sọ ó ní yóò gbẹ right. jẹ́ kí n mú ọ lọ sí bíbélì dáadáa. nígbà tí a dá Ádámù a dá Éfà nígbà tó bá ara wọn ní ìjọṣepọ̀ wọ́n bí àwọn ọmọ méjì Ébẹ́lì àti Kéènì. jọ rántí pé Ébẹ́lì àti Kéènì yìí ìkan pa kan ó kù kan. ìkan lọ ta ni ó lọ fẹ́ tó bímọ ẹni tó pa kejì ẹ̀. bíbélì dẹ̀ sọ fún ọkọ Ọlọ́run ní ká má pa á pé ẹnikẹ́ni tó bá pa ó bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí rẹ̀. ibo ló ti rí ìyàwó tó fẹ́ nígbà yẹn. Don't let me go to the place. I want to correct you. But torí pé o wá pa ìtàn Oòduà jábọ́ láti ibì kan ó máa wá láti ibì kan gbogbo wa la mọ̀ pé Oòduà àbí lábòdúdú àbí also those things coming from Mecca right ìlú ní gbogbo wa la gbọ́ nínú ìtàn. Why do you àwọn Lárúbáwá ni àwọn Sudaina ni what is meaning of the Sudaina? Sudaina means country kan ni Sudan ni Sudan from Egypt ìlú kan ni Moses àbí Moses ní ilẹ̀ Egypt Abrahamu àbí Sarah nínú generation from generation to generation to generation la ṣe bí èmi tábánikà máa pàtàn bí Oǹdó ṣe dìde mami Oǹdó kúrò lára àwọn ọmọ Ilé Ifẹ̀ ìgbà tí wọ́n lọ ní wọ́n pè é níbi èdò igi tí wọ́n fi ń gbé iṣu àwọn èèyàn ti wà lórí ilẹ̀ yẹn ká tó débẹ̀ wọ́n ní ibi ìdó kan rèé ibi èdò igi tó fi ń gbé iṣu tó ń lọ iṣu mọ́ ni wọ́n ń pè lédò wọ́n dẹ̀ pé ìdí èdò òun ló di Oǹdó lẹ́ni. I'm sorry to say that statement but mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ mi ò need láti sọ story when you ask me a story and I will let you know mami mo mọ tí mo ń ṣe mo dẹ̀ gbọ́ èdè lóòótọ́ mo lè má kàwé ṣùgbọ́n mo ka kínní. Oòduà tí wọ́n wá fẹnu bàjẹ́ lẹ́nìí níbo ni ìran tiẹ̀ ti wá. You grow in Hausa land ó dàgbà sílẹ̀ Hausa ó mọ̀ nípa Hausa ó mọ̀ nípa Fúlàní. You are now telling us ṣé àkókò Ramadan yìí ló yẹ kó o wá jáde kó o wá sọ nípa pé Oòduà Yorùbá nation pé àwọn èèyàn ń jáde wọ́n sọ pé Yorùbá nation. You now telling us pé àwa ń bẹ̀rù tí Fúlàní bá gbìnàyà Fúlàní kì tá a bá na Fúlàní kì í dún Fúlàní máa ń mú ìyá mára ṣùgbọ́n Yorùbá ò ní ìfaradà pé ṣùgbọ́n àwọn Yorùbá kan wà tó jẹ́ pé wọ́n ní ìfaradà. I don't want to do any analysis in your statement but n tí mo mú jáde ni pé daddy ọ̀rẹ́ because ó kà lè máa wò mí I'm not a young boy mo kà lè fojú jọ young boy tó bá ti pé 50 years àgbàlagbà ni gbọ́ mi dáadáa a fool for 40 years a fool for life. àwọn tó kó lọ sí Cairo tán kú mọ́ ẹ lọ́wọ́ lọ́hùn we are dead. ọ̀rọ̀ wà ń bẹ̀ o I know what I'm saying. In 2 years 3 years ago the greatest man in our midst we are watching the guy as a Muslim. The guy brought a knowledge to us láti máa ga our pastor náà ń wò gẹ́gẹ́ bí ẹni tó gẹ́gẹ́ bá ṣe ń kóra wá rìn. Immediately it belongs to you. tẹ́jọ́ ń lọ Cairo ọ̀hún ló mà kú sí and you are not doing anything pertaining him. lóòótọ́ ẹ lè assist àwọn ẹbí I didn't want to know about that story but mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ kọ́ ìmọ̀ nípa àwọn bí òmìnira ẹ má dárúkọ àyà kan ẹ má sọ nípa ọ̀rọ̀ kan tí Fúlàní bá ṣe tí ò tọ́ ẹ já fẹni sọ pé Fúlàní ṣe tí ò tọ́. Ọlọ́run ló dá Fúlàní Ọlọ́run ló dá Yorùbá ṣùgbọ́n ẹnìkan ò lè máa pa èèyàn kan jáyé. ǹjẹ́ Kùránì ẹ sọ fún ẹ pé kí àwọn ẹ̀yà kan máa pa àwọn tí ò ṣẹ̀? ǹjẹ́ Kùránì sọ Bíbélì àti Kùránì sọ pé ká máa jẹ́ ènìyàn gbé ká máa fi pawó? That is the right thing you supposed to say. àìmọye àwọn Muslim kan pa àìmọye àwọn Muslim tí wọ́n tọ́jú wọn yọ̀dà tó tẹ̀yìn wọn kì í ṣàkọ. All these Fulani and Boko Haram that are operating now ṣé wọn kì í ṣe Muslim ṣé wọn kírun ni? wọ́n pa Kìrìsìtẹ́nì náà
Kristẹni náà wà nínú wọn, àwọn tí wọn ò lẹ́sẹ̀. Ok, what up about àwọn bàbá olóòṣà, kí lè fẹ́ jẹ́ ká ṣe? Àwọn olóòṣà ò ṣe gbìnàyà ká máa pa Kristẹni, ká máa pa Mùsùlùmí. Ẹ jẹ́ ká mọ tí à ń ṣe. Ilẹ̀ Yorùbá wà fún gbogbo ènìyàn láti gbé, right? But láti gbé a gbúdọ̀ ní òfin. Ìdí nìyí la fi sọ pé a fẹ́ dá dúró. Kì í ṣe pé a fẹ́ gbó ilẹ̀ mìíràn. Kì í ṣe pé a fẹ́ wó gbogbo ilẹ̀ Yorùbá palẹ̀ ká tuntun bẹ̀rẹ̀ sí túnlé mọ́. But ìwà wa la fẹ́ wó palẹ̀. Your behaviours, your character, your attitude, òun la fẹ́ tún ṣe. I want you to think very well. Gbogbo ènìyàn là ń bá wí. A ní láti mọ tí a ṣe. You know ibi tó yẹ kó sọ̀rọ̀ sí. Mami, ìdá òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Olójú méjì sí ní pẹ̀lú. Kò sẹ́ni tí kò lè gé. Torí tí ẹ fẹ́ jẹ, you are now saying rubbish. Ó kó àwọn ènìyàn jọ. Ó ń sọ̀rọ̀ tí kò ní làákàyè. Ìwọ tí wọ́n wò lókè. Ìwọ tá ń buwari fún. Ṣé bí bàbá tiẹ̀ tí gbogbo èèyàn mọ̀ lágége lẹ́nìí? Ṣé bá ṣe sọ̀rọ̀ nìyẹn? I'm not fearing anybody to say my own statement, but I'm warning you for that statement. Who is Oòduà? Do you think Oòduà ṣé òòṣà la pè é ni? It's not òrìṣà. Ènìyàn bíi ti ẹni, ènìyàn bíi tèmi ni. He came to this Yorùbá land láti wá establish wa. Nígbà tó dé ilẹ̀ Yorùbá yìí, ó bá àwọn èèyàn kan bẹ̀. Lẹ́ni ipò tí ìwọ wà yẹn, mami, àwọn kan wà tán gbà fún ẹ, tán ju tí wọn tó bàtà ẹsẹ̀ wọn. Àwọn kan wà tán gbà fún ẹ, tán tẹríba lẹ́sẹ̀ rẹ, tó máa bọ̀ tí gbogbo wọn máa pariwo, tán máa sọ slangi tí wọ́n lè fi yìn ẹ́. Kì í ṣe ìmọ̀ rẹ ló débẹ̀. A ti kọ́ pé ibi tí a ó bá orí tiẹ̀ nìyẹn. A ti kọ́ pé ìyàn tó yàn lọ́dọ̀ Ọlọ́run nìyẹn. If anybody against you, you will see many people come out for the person talking to the people. Look at that young boy. Bàtó sọ̀rọ̀, ó wá sọ́dọ̀ ẹ̀, Olúwa wá tọrọ àforíjì. But ó fẹ́ ṣe gbogbo ènìyàn. When we are talking about Yoruba nation, we are not talking about a one person. When we are talking about Oòduà, it's our symbol. Logo wa ni. Kí la lè fi pa ilẹ̀ Yorùbá papọ̀? When you are talking about Fulani, Fulani Fulani is a name. Ṣé Fulani jẹ́ orúkọ? Fulani kì í ṣe orúkọ kan. It's a symbol to them. All the Africa said Nigeria location 419 ni headquarter Fulani. Mami, ṣé Fulani èèyàn kan ni Fulani? What is the meaning of Fulani? Why you can come out and be said that rubbish to people? Pé Fulani o. Kó wá máa tún Fulani fún wa. Mo sọ rí etí bábíṣì lọ́jọ́ yẹn pé àti ìmọ̀ pé máa gbé ọ̀rọ̀ tí wọ́n jáde. Pé ẹ sọ pé tẹ́ ẹ bá ti ní ìmọ̀ láti dá ẹranko, ẹ̀yin ti ní bound to rule láti dá ènìyàn. You now going to the Bible and Quran pé gbogbo àwọn ànábì Ọlọ́run tó wá, òní Ọlọ́run sọ pé ká kọ́kọ́ lọ sin ẹranko ká tó lè kó ènìyàn. Can you imagine that statement? Tó wá pé mi ti sọ létí òkun, wọ́n á ní mo giraffe pé bóyá mo lọ copy ọ̀rọ̀. I said it. God told me. Nígbà tí mo fẹ́ sọ nípa òkùnkùn, when you are in the midst lọ́jọ́ Saturday tí mo ń sọ̀rọ̀ yẹn lọ, that was last week Saturday. Ọlọ́run ní kí n stop wẹ̀ pé I should move down to the beach before I say anything pertaining that. Ẹ má bínú pẹ̀lú tàbọ̀tàbọ̀n mi, ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe ń ká mi lára, mo fẹ́ jẹ́ kó o mọ̀ kí gbogbo èèyàn understand a little bit lórí ètí mo máa sọ. Ọ̀rọ̀ tèmi kì í ṣe pé mo sọ pé mo ní mo wá ṣeré ni, mo wá láti wá joke, but nínú ọ̀rọ̀ eré mi àwọn bọ̀dá oníráìsì onísọnù àwọn thief wọ́n ti fún yín lówó. You now coming out and be saying who is Oòduà nation? Wọ́n fẹ́ dógun lẹ̀ sẹ́wọ́ wọn lè ká Fúlàní. Àwọn Fúlàní tẹ́ máa ń na Fúlàní
Fúlàní kò ń sọ pé ó ń du òun ṣùgbọ́n oró ń bẹ nínú wọn tí Fúlàní bá wá bẹ̀rẹ̀ who's Fúlàní? Are you not Fulani? You are now saying pé àwọn Saudi àwọn kìnìún kan you make them one kọ ìlà. That means ìlà tí àwa ń kọ nílẹ̀ Yorùbá ó wà cherish. Ìlà tá ń kọ ṣèbí mọ́là náà ń kọ ó ń kọ ìlà. Gbogbo àwọn èèyàn náà ń going to for the tribal mark in old days. Do you have any tribal mark statement àbí bóyá o ní nípa ìmọ̀ ìlà kíkọ? Ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ nípa ìlà kíkọ rí? Kí ni ìlà kíkọ já sí? Kó tó di pé ó da ìlà kíkọ, wọ́n fi ìlà kọ àmì ní ìlà kíkọ jẹ́ pé this is àwọn ìdílé lélẹ̀, àwọn ìdílé lélẹ̀, àwọn ìdílé lélẹ̀. Tí mo bá fa Ondo méjì látojú mi báyìí, ọmọ mi ń dà méjì ṣẹyẹ. People has know me as Ondo Township. Àwọn ẹlòmíì minus tó bá lọ sí Yewa, wàá rí wọn minus is true. Generous in that place. Àwọn èèyàn wọ́n fa minus by àìmọye ẹlòmíì lóńdó wọ́n máa já pélé báyìí. Mami láti fi máa gbolé ni. What is the meaning? Pé ó lọ bìkan ó sọ Yorùbá sí àwọn Saudi àwọn Sudana wọ́n wá kọlà àdàkùnrin àwọn Sudana kọlà àwọn Yorùbá wá láti Sudana. Yes, but when you going to the Egypt, going to the àìmọye country, going to Cotonou here, you will hear many languages. Go to Ghana. Ghana have Hausa Ghana. One of the normal languages. Also. In Africa, gbogbo wọn náà ní Hausa. Tó dẹ̀ jẹ́ pé gbọ́ èdè ara wọn. What are you talking about? Ìta máa pè ní ìlú kan, èdè kan, òun ní ẹ̀yà kan tí a sọ èdè kan náà. I can speak Yoruba. Gbogbo ètí mo sọ gbogbo yẹn ló máa gbọ́. Even I'm speaking my dialect, tó jẹ́ èdè ìlú mi, ẹ lè má gbọ́. Àwọn kan lè gbọ́. Ṣùgbọ́n bí èyí tí mo sọ gbogbo èèyàn ló gbọ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Hausa náà ní critical languages tiwọn tó jẹ́ pé general dialect tá máa sọ. Bẹ́ẹ̀ ni Igbo ní tiwọn, ṣùgbọ́n wọ́n pera wọn Igbo. Ilé àtàwọn àwọn Niger Delta, Irobo people. Are you understand? Àwọn Igara, Kogi area, Middle Belt, títí dé Niger, wọ́n mọ èdè ti ara wọn. Ìlọrin tẹ́ ń claim lẹ́ni, which language are you speaking in Ìlọrin? Are you speaking Niger language or Funtua or kí la ń pè Kotongua language or Jeba? Or Niger? Do you have any dialects? Ṣé èdè yín jùmọ̀lá tí àwọn kútọ àwọn Ìlọrin tí wọ́n máa gbọ́ nínú ẹ̀? Fa kọ́ ló wà ní Ìlọrin ni. Ó rí fa. Look at the languages of Oro, Kwara states. Kwara, láàrin Kwara. But I want you to believe that it's a Kwara state, it's not a Ilorin state. It's a Kwara state. And Kwara, they are speaking Pitiku Yoruba. Muftau, Fasipe, Wàhálà Anugba, Yemi, Yomi, Ogore Afon, Femi Alibat, ẹ káàbọ̀ sà. God bless you. Ẹ má bínú, bọ́rọ̀ yẹn ṣe ká mi lára ni ò jẹ́ kí tí kéèyàn. Abraham Adegboyega, please lecture him very well. Mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ pé àìmọ̀kànmọ̀kàn yín tẹ́ ẹ bá ti jókòó tán bá ti ń wárí fún yín. Láti ń pè yín bí Ọlọ́run. Ẹ ti gbàgbé ọ̀rọ̀ Nebukadnesari. Who is this person? Please stop it calling me. Johnson Kúnlé Wàhálà Anúgbà. Mami ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí síta. Ẹ bá mi like ẹ máa ṣe tiẹ̀. Tẹ́ ẹ bá ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó ní mínì. Mami tẹ́ ẹ bá ti rí yín tán ti ń kí yín. Tá ti ń dọ̀bálẹ̀. Who are you? Please stop it calling me. Tẹ́tí ní àwọn èèyàn tẹ́tí dọ̀bálẹ̀ fún yín. Ee, u, ma, ye, ko, sẹ́. Ọlọ́run wa, ẹ ti gbéra yín gabi di Nebukadnesari ni o. Ẹ máa jẹun bí koríko ni o. O ò gbọ́dọ̀ mú ìlú tó o gbé dàgbà. O ò gbọ́dọ̀ mú ẹwà ìlú rẹ.
káwọn èèyàn máa jà fún òmìnira. Bíọ́lá wàhálà ànúgbà Akin Kusini, I didn't know how to speak. Mi ò mọ̀ pé dáadáa, ẹ má bínú. Gbọ́ mi màmá bá mi pín ọ̀rọ̀ yẹn dáadáa. Mo fẹ́ kó ṣe ọ̀rọ̀ yẹn. God bless you, sir. Verity. Ìtí mo sọ ni pé o gbọ́dọ̀ mọ̀ pé èdè ibi tó wà, ìlú tó gbé mọ́mì, o gbọ́dọ̀ cherish ẹ̀. Okay, kí ló wà nínú Fúlàní? What is the meaning of Fúlàní? Ìwọ wá mú Yorùbá and you are speaking Yorùbá. Oúnjẹ Yorùbá. Why you can't go back to north? Ó ṣe lọ Zaria lọ north lọ Kótónú lọ jókòó sí gbà tó mà kó fẹ́ wàásùn Oòduà pé nothing like Oòduà. Ó ṣe lọ bá Boko Haram sọ. Lọ Màdúgùrí kó lọ ṣe wáàsí. Dá wáàsí kì í ṣe àkókò wáàsí tẹ́lẹ̀ kó sọ lélẹ̀. Àwọn ìjọba ń fara ni wá. Ó mú yí àwọn èèyàn tán jí gbé. Ó jókòó sí Marikas, you are saying àwọn ọ̀rọ̀ tí ò ṣe mí nì. Because ó jókòó sẹ́kọ̀ọ́, German pọ̀ rẹpẹtẹ. Travel go down to Ọ̀ṣun. Lọ ṣe wáàsí kó má kọ́ German sẹ́yìn. Lọ Ìlọrin dábàá ní jí ẹgbẹ́. What are you talking about? Wọ́n jíyàn gbé. The whole nation. Wọ́n reject wa. Ẹ̀sà ṣé bí Cairo tẹ̀yìn ti lọ ń gba lecture ṣé bó ṣe rí nìyẹn. Cairo tẹ̀ ń lọ ní gbogbo ìgbà yẹn tẹ̀ lọ ń gba lecture yẹn ṣé bó ṣe rí nìyẹn. Don't deceive people. Ta lè nìyàn Ọlọ́run o wa. Ta lè nìyàn Ọlọ́run o. Wọ́n sọ fún yín pé ọ̀rọ̀ tèmi Wòlíì Abíọ́dún ó yàtọ̀ sí ti anybody gédéǹgbé. Ìtí Ọlọ́run bá rán mi ni mo fẹ́ sọ. Ìtí ò bá rán mi I won't say it. Torí pé ẹni tó bá ní làákàyè tó bá béèrè lọ́wọ́ Ọlọ́run rẹ̀. Mami ẹ pín ọ̀rọ̀ yẹn síta. O like ẹ má wò mí níran. Ọ̀rọ̀ mi tí mo sọ yẹn jẹ́ kó kà máa wọnú etí ẹ. Dẹ̀ má bá mi tẹ like má tẹ love. Má jẹ́ ká flag ètò yìí because where I'm still going to. Ó sì kú wákàtí kan. Mo ṣe lo wákàtí kan ni. Mi ní kọjá 2 hours yẹn. Gbogbo ọ̀rọ̀ mi mo dẹ̀ máa sọ pápápá. I have time for everything. Torí Ọlọ́run àkókò lọ́lọ́run mi. Máa tẹ love máa tẹ like yẹn. Máa tẹ love máa tẹ like. Kí máa rí love ẹ kí máa rí like yẹn. Téèyàn bá wà láyé mọ́mì ó yẹ kó sí ẹ̀sìn tó fẹ́ gbà. Ànábì ó kí ẹ̀ fún àwọn èèyàn ẹ̀ lákòókò ẹ̀. Jésù kí ẹ̀ fún àwọn èèyàn tiẹ̀ lákòókò ẹ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n jà fún àwọn ènìyàn wọn ní àkókò wọn. If I'm wrong, quote me. Bí ànábì bá jagun ó jagun lórí right àti ìgbòmìnira àwọn ènìyàn ẹ̀. Alẹ́kùn kúrò ní ibùgbé rẹ̀. Ó tẹ̀síwájú ó rìnrìn àjò. Ìrìn àjò tó rìn òun kọ́lẹ̀ ń fi rìn tẹ́ máa ṣe kílẹ̀ máa wọ́n máa ẹ̀yin mùsùlùmí tẹ́ wà mí báyìí. Ìrìn àjò tí Jésù tí ànábì rìn nígbà tó kú nílùú kan tó lọ sí ìlú míì. Ṣé ìjírá? If I'm right, say yes, please. Ìjírá kọ́ ni ìjírá tó lọ sí ìjírá kúrò one place to another. Jésù náà rìn ta fi gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ta pàdé rẹ̀ ní Jerusalem. Ànábì jà fáwọn ènìyàn ẹ̀ ó jagun torí àwọn èèyàn rẹ̀ ó gbà wọ́n kúrò lọ́wọ́ ìpọ́njú. Àwọn tí ará ilé rẹ̀ wọn ò gbà tiẹ̀. That is things happen. Ǹjẹ́ Kùránì sọ fún wa ká pa ẹni tó ní nǹkan torí nǹkan ẹ̀.
ǹjẹ́ Kùránì sọ fún wa ká fi ẹran máa jẹ nǹkan ọ̀sìn ọ ní nǹkan ewébẹ̀ eléwébẹ̀? Tí gbogbo àwọn ànábì Ọlọ́run bá sin ẹran, ṣé wọ́n fi ẹran wọn jẹ oko olóko? Ìjà wọn tàpá sí òfin òmìnira ilẹ̀ tí wọ́n gbà. Adékúnlé, God bless you. Yashilo, ògo rẹ̀ á fọ̀hún. Ó ní sọnù. Ìpè yín ò ní di rádaràda. More anointing mọ̀. God bless you. Mami Mátúndé, mi ti rí wọn lẹ́ni. God bless you, mami. Ẹ̀rọ àánú gbà mọ̀. Mi ti rí ìyá mi Mátúndé. Mi ti rí Àdùnní Bàdà. Mi ti rí wọn. Lórúkọ Jésù. Àdùnní Dayọ̀, mo kà rí ẹ briefly. Are you there? Ìyàwó mi, tèmi, Táyọ̀, wàhálà àánú gbà. God bless you. Àwọn wọlé ò tí wà mẹ́, ìyá àjọ mi, wọn ò tí wọlé. Lórúkọ Jésù. Bá mi ránṣẹ́ sí wọn, mo ti rí Ibra Fẹ́mi Ògóyè. Arasa shine, mi ti rí ẹ o. God bless you. Wàhálà àánú gbà o. Arasa shine. Àwọn alátìlẹyìn ètò yìí nìyẹn. Olúwa yóò ràn yín lọ́wọ́. Ẹ rà àánú gbà. Gbogbo Yorùbá nation tẹ́tí wà ń bí. Ẹ máa jẹ́ kí n máa rí Yorùbá nation kó máa wọlé. Àmímà, Yámi Ṣílò yóò dára fún yín. Àjàyí Kẹ́mi, Ògóyè àfọ̀hún. Olúwakẹ́mi, Ilésanmí, mi ti rí wọn náà. Lórúkọ Jésù, wàhálà àánú gbà. Okay. Gòsì Táyọ̀ ti wà mẹ́, ìyàwó mi àtàtà. God bless you. Rafẹ́mi, ẹ káàbọ̀. Àwọn Facebook ti fi yín lọ́rùn láti lè comment. Margaret James, ẹ̀rọ ànúgbà. Bra Emmanuel, ẹ̀rọ golo. Ẹ bá mi ránṣẹ́, ẹ bá mi share. Musta Muti Fásípẹ̀, Ògòrè Abújáde, Ọmọ́táyọ̀, Òbí Gbẹ̀san, ẹ káàbọ̀ mọ̀. Mami Mátúndé, mi ti rí wọn náà. Àti Tábùkì, mi ti rí wọn náà. Barrister mi Antonia, àwọn ọmọ mi àtàtà. Táíwò Ayọ̀délé, ẹ káàbọ̀, ẹ kú ètò. God bless you. Ẹ bá mi dà síta. Ẹ jẹ́ máa tẹ̀síwájú mọ́ mi. Àwọn ànábì wa, àwọn tá à ń wárí fún, àwọn tá à ń pọ́nlé, àwọn tí Ọlọ́run gbà fún, àwọn tí Ọlọ́run rán wá láti sọ òtítọ́. Ǹjẹ́ wọ́n kùnà láti sọ òtítọ́? Wọn ò kùnà. Ẹ wo ìgbà tí ànábì fẹ́ kú. Ikú kan rẹ̀ kù. Ikú dé. Ó bèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé kú ti dé? A sọ fún Ọlọ́run sọ pé ó lè dá Àsàláìlù dúró kó má pa òun. Ó wá bèrè lọ́wọ́ Àsàláìlù pé ṣé òun ò ní kú mọ́. Àsàláìlù Ọlọ́run wá kù, ó tún máa padà wá, ó ní kó pa òun. Mami, can you say this? Ṣé o lè sọ fún ara rẹ sà? Ikú wo ló fẹ́ pa yín dádì? Tá ò ní bá pọ̀ lórí ẹ̀ mẹ́. Now you are now be acting who is Oòduà. Ẹ jọ ọmọ ìlú wo lẹ́yìn sà? Táíwò Ayọ̀délé, no going back. Ẹ má jà dá ìjà ẹ̀sìn sílẹ̀. Tẹ́ bá tiẹ̀ àwọn tí ò sọ̀rọ̀ látọjọ́ yìí, ẹ dákẹ́. Bàbá Bello sọ ọ̀rọ̀ tó dáa. Ó ní àwọn wo ni problem wa nílẹ̀ Yorùbá? Ṣé àwọn àfáà àbí àwọn pásítọ̀? Ká wá sọ pé Jaga idiots. Ó ní ìwà tiẹ̀ lọ́wọ́, ìwà ìkà, olè ojú kòkò tó fi orúkọ bàbá Awólọ́wọ̀ tàn wá jẹ láti lè jẹ́ ká jẹ́ fọ́lúwà fóun. Bẹ́ẹ̀ ni gbogbo yín ẹ̀tàn jẹ́ tẹ́ ẹ̀tàn wá. Òun ló jẹ́ ká sọ pé èèyàn gidi ni yín, ta lè nìyàn Ọlọ́run nínú yín. Bẹ́ẹ̀ làwọn pásítọ̀ òfò, àwọn ẹni ègbé tá sọ pé ṣé ó yẹ káwọn pásítọ̀ ká máa bọ́ sórí kìnìún ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run wàásù nípa ilẹ̀. Gbọ́ dáadáa. Dáfídì tí a bí Jésù nínú ìran rẹ̀ tẹ́ ń pe Jésù Kristi ọmọ Dáfídì yẹn. Ṣé Dáfídì yẹn ṣeré? Dáfídì ló gba Ísírẹ́lì lọ́wọ́ Gòláyátì. Ibi tá a ti mọ̀ nìyẹn o. Yàtọ̀ sí ìgbà tí a rán Sámúẹ́lì kó lọ lé Jésè tó lọ fòróró yàn. The man come back and asked láti pa Gòláyátì. Ó gba Gòláyátì tán, a fi bí sólóore yín, òun ni Sọ́ọ̀lù lẹ́yìn. Bẹ́ẹ̀ ni tí Yorùbá bá dá. À ń jà fún yín, à ń jẹ̀kúrẹ́ kó tán lọ́wọ́ láwo ẹ̀ tún gbọ́wọ́ rẹ̀ sí. Èdè elédè lẹ́ ń sọ.
Arab tẹ́ ń sọ yẹn èdè elédè ni mo ti sọ ẹ má jẹ́ ká jàjà ẹ̀sìn. It's not our language. If you want to speak Arab, go back to the Arab. Kọ́lọ́run lọ́ra ẹ̀mí bàbá chief imam kan tó sọ̀rọ̀ bóyá ní Kwara State tó ní àwọn ní chief imam Yorùbá bóyá kìíní kan ó sọ ìtumọ̀ orúkọ tẹ́ ń pera yín tó jẹ́ pé ewúrẹ́ àgùntàn ta fi ń tara wa jẹ́ ń bí orúkọ tó yẹ kẹ́ ẹ jẹ́ ni pé Bímpé Adéwálé Ọláolú orúkọ tó rẹwà. When we go to the South Africa today, mami, tó o bá bá obìnrin South Africa, ó máa béèrè origin name ẹ, orúkọ tẹ́ sọ ẹ ní ìbílẹ̀ tó bá lọ́mọ Yorùbá ni ẹ, o kò ní bẹ́ẹ̀ pé I'm Andrew, I'm John, I'm Emmanuel. No, we will ask you, what is your name? Abiodun Adéwálé, ọmọ ọba, orúkọ mi nìyẹn, kẹ́lẹ́ bá lè sọ́ọ̀sì. But I want you everybody to know from today. Ẹ má fi ẹ̀sìn tàn àwọn èèyàn jẹ. Ẹ má brainwash wọn. Hello? Alpha. It's working fine. It's working fine. It's working fine. Call me back direct. Ó mú gbogbo nǹkan mú àṣeyọrí bá èèyàn. Ó jẹ́ ká mọ̀ pé ibi ògo wa kò jìnnà sí wa. Ṣùgbọ́n ẹ ti tọwọ́ bá àwọn èèyàn lọ́pọlọ nípa ẹ̀sìn kò jẹ́ kí ẹlòmíì ní làákàyè. Ẹ̀sìn tẹ́ ẹ tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ tí wọn ò gbọ́yé òun ló jẹ́ káwọn Boko Haram máa pààyàn lẹ́ni pé ẹni tó bá ti ń pààyàn ó fẹ́ lọ fẹ́fẹ́ jìn lọ́rùn. See all the idiot people. Ẹ ti mú àwọn èèyàn sá fún Ọlọ́run ìṣẹ̀dá wọn nípa ìwà tiyín nípa àmọ̀kan tí ṣé bí Ọlọ́run ṣe kọ́ wa nìyẹn. Ààwẹ̀ tí à ń gbà yìí láti ṣí wa létí láti lè jẹ́ ká kúrò nínú ìkan èrí. Ẹ bá àwọn gómìnà àwọn tí wọ́n kówó wa àwọn tí wọ́n kówó wa lọ ṣé bí bàbá ṣe bá àwọn olóòjẹ̀lú ayé ìgbàanì wí ṣé ìwọ̀n náà nìwọ̀n náà wí lé nìyí. Bẹ́ẹ̀ ni ìyá Ṣílò Yorùbá nation ajagun ṣẹ́gun ló borí a máa borí ni. Ẹ̀mí sọ fún yín no retreat no surrender no going back. Àyàfi tí mi bá fẹ́ jáde fún everybody. Sir, mind your speech. You want to sọ pé òun padà bọ̀. I don't want to come fully for you. Torí pé àjọ máa gbé Bíbélì àgbé Kùránì tira máa máa kà kíní máa máa kà kejì. Àwa béèrè lọ́wọ́ àwọn Lárúbáwá tẹ́ pé àwọn òjàjà ẹ̀sìn láti gbòmìnira. Sudana sáwọn náà ò bọ́ kúrò lọ́wọ́ wọn kan. Iraq Iran ṣé wọn ò jà. Answer, how old are you when Iran and Iraq tán jagun? Koiki wàhálà ànúgbà no going back. Níbo ni wọ́n wà? Níbo lẹ wà sà? Bàbá Americas níbo lẹ wà sà? Nígbà tí Iraq àti Iran tán jà. Kí ló ń díjà lẹ̀? Ẹ má kọwọ́ bọ àwọn èèyàn lọ́pọlọ pé ríṣẹ́ Oòduà ẹ jẹ́ kó máa lè sọ pé kì í ṣe ìran Oòduà lòun. Ẹ bá wọn create ìlú wọn. Koiki, God bless you. A ní láti prepare. Yes, we need to prepare for anything. God bless you. Wàhálà ànúgbà ayé ò ní pa Koiki. Wàá rí ògo lò. Gbogbo ìmọ̀ òkùnkùn lórí Ọlọ́run kó sọ́dọ̀fo. Nítorí pé wọ́n jà fún ẹ̀tọ́ wọn. Ẹ má tí ì pè mí wọlé ẹ dákun. Ẹ má tí ì pè mí wọlé.
wọ́n jà fún ẹ̀tọ́ wọn from Genesis to Revelation. Abraham tá ń pè ní bàbá ìgbàgbọ́ lẹ́ni ó jà fún ẹ̀tọ́ ẹ̀, ó fi ohun tó níjà fún ẹ̀tọ́ ẹ̀. Jíjí ènìyàn gbé tẹ̀sẹ̀ ń jíyàn gbé kì í ṣe tuntun, ó wà nínú ìwé Genesis lọ́ka láti 14. A jí àwọn ìran Abraham gbé nígbà kan lọ, nígbà tó padà bọ̀ ló mú ọrẹ wá fún wòlíì. Tẹ́yìn bá máa kà á lẹ́ni ẹ ní Abraham san ọrẹ ìdámẹ́wàá lẹ fi ń kílèmù jáde ẹ̀yin pásítọ̀. But I'm not yet going to that place. Ibẹ̀ yẹn kọ́ ni mo bá lọ. Mo ń sọ nípa ìjàngbara torí pé bọ̀dá oníráìsì sọnù, ó pín ráìsì, a ní ẹ má jẹ ráìsì, ẹ̀wọ̀n kan ní ẹ ṣèbó owó wa tó kó jẹ là ń jẹ, owó yín tó kó jẹ lẹ̀ ń jẹ padà, ẹ̀ ń jẹ yèyín, wọ́n rà yèyín, ẹ̀ ń ṣògónù. No job, no hospital, thank you sir. Ẹ sà bàbá lágége àbí kí náà pè yín nígbà tẹ tára yín ò bá yá ẹ máa bẹ́ẹ̀ ṣe ń lọ Cairo. If anything happen to you, ó máa bó ṣe máa tẹ Cairo létí. You are not telling us pé àwọn kan ti máa bá ṣe fẹ́ sá lọ tó gun Fúlàní bá bẹ̀rẹ̀ wọ́n máa gba Kútọ́nù jáde sí kinní kan. That is why you are running. Ó lè fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún àwọn ènìyàn rẹ̀ nù. Ẹ̀sìn tó gbà ń tó gbà bí Ọlọ́run. Ṣé ànábì ò kú o, ànábì ò jà torí àwọn ènìyàn ẹ̀ ni. Jésù fẹ̀mí ẹ̀ lélẹ̀ torí wa. What next? Ẹ jẹ́ àwọn ilẹ̀ Yorùbá yìí náà. Àwọn kan náà jẹ́ jagunjagun lánàá. Táwọn kan ò bá jẹ́ jagunjagun kí la máa pè nílẹ̀ Yorùbá. Èmi wà ń bí báyìí ní Kogi, a wà ń bí láti save àwọn ènìyàn wa. Ntó bá máa gbà la máa jọ fi nà á. I'm not fearing anybody because all of you behave as a foolish person. And brainwash àwọn èèyàn in ibi tí ò ní mí nì. Look at Buhari now. Kò sí ààbò lórílẹ̀ Nàìjíríà. Ìwọ ń kó àwọn sójà lọ sí Sudan láti lọ protect wọn fún 1 year. Ṣé ẹ rí pé ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáwọn ìdìdìrín yín? Ẹ rí yẹn sọ. Wọ́n ń gbé àwọn ọmọ ìyá yín ṣe ọkọ olóyún. Ẹ mọ̀ àwọn èèyàn tó ń jẹun nílé ọkọ olóyún ní ọdún Ramadan yìí ni. Ẹ mọ̀ iye àwọn èèyàn tó fún nìkan. Ṣé bí àwọn àfáà yìí ló ń pè, àbẹ́yìn kọ́ ló ń pè tó wá ṣe wáàsí. Ẹ mọ̀ bọ́kọ olóyún ṣe bó ṣe ń promote yín. Ẹ̀yin olórin mùsùlùmí gbogbo, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ sí ilé ọkọ olóyún fún Ramadan. Where is ọkọ olóyún today? They killing bí ẹran. Wọ́n pa ọkọ olóyún for fun. But today, a ti gbàgbé ọkọ olóyún. We are so kankan pa ẹ̀. Ṣé báyé yìí ṣe rí nìyẹn ní àfáà dáradára? Ẹ̀yin pásítọ̀ lórí burúkú gbogbo. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí bí ẹ ṣe bẹ̀rẹ̀. Ẹ rántí ìbẹ̀rẹ̀ Kùránì. Ẹ rántí ọjọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe wòlímọ̀. Ẹ wo bí a ṣe yẹ yín. Ẹ rántí ìlérí tẹ́ ṣe fọ́nàbì bí ẹ ti gbà á. Ẹ rántí ọjọ́ tí wọ́n wẹ̀ fún yín tí wọ́n sọ yín di ọmọ. Ẹ rántí ìgbàgbọ́ òfin tó bẹ àti ẹ̀gún tó wà nínú Exodus. Ẹ ò lè lọ síbẹ̀. Gbogbo yín ti nídè gbèpè dànù. Ẹ ló gbèpè dànù. Ẹlòmí aṣọ nínú yín. Àdàbí tí mo bá mọ́rúkọ mìíràn pẹ̀lú orúkọ Jésù. Ṣùgbọ́n ẹni tó mọ̀ tí wá yọ olómọ àti lọ rẹ̀. Ẹ ṣe rádaràda. Please and please. Please and please. Tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation ò bá ṣe é sọ fún yín, go and stop it láti lọ dákẹ́ kẹ́ ẹ má bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ lẹ́nu kẹ́ ẹ má bàa tẹ́. Torí a máa wú nǹkan tí ò jẹ́ awú síta. Ọ̀rọ̀ yẹn dẹ̀ máa dàbí ọ̀rọ̀ ẹ̀sìn. A ti gbọ́ rí. Àṣẹ máa gbọ́ láàrin yìí náà ni. Pé ẹ̀yin kan Sunday Ìgbòho Kìrìsìtánì ni
báwo ló ṣe papọ̀ mọ́ mùsùlùmí ẹ̀yin mélòó lẹ ń jẹun nílé ẹ̀ pásítọ̀ tèmi ò ń ṣe oníjẹkújẹ ẹ bọ́ọ̀ta ètò bá ní mo gbé gbá wálé orí mi ò gbowó olóṣèlú mi ò gbowó pátì kankan I'm not begging food for anybody owó yín tẹ́ bá fún mi ètò ọlọ́ba ní kí n gbà ni I will tell you ọlọ́run ní má gbà ètò àbágbà à kó lọ fún àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá torí pé ẹ ò san fún wọn we are paying for it ẹ wá wo rìsíìtì ó kúnnúwe fẹ́ ṣe ń san ó wà ń bí tẹ́ ti rí rẹpẹtẹ mò ń kọ́lẹ̀ because when you come out for tomorrow for me I will let you know that I pay your money that you are using to support me for àwọn ọmọ aláìní ìyá àìmọye ní £1 àwọn èèyàn ń bá wa bá jáde síta mami kò sẹ́ni tó mọ̀ mí tẹ́lẹ̀ kò sẹ́ni tó mọ̀ mí mo wá dàgbà tán o wọ́n wá ń kọ lẹ́tà pè mí ìgbà tí mo wà ní kékeré kò sẹ́ni tó mọ̀ mí mo wá dàgbà tán o wọ́n wá ń kọ lẹ́tà pè mí àwọn ànúgbó wa ẹ̀ ṣe wá lóore ẹ wá torí owó yín ṣe we should stop out our mouth that ká má sọ̀sọ́kúsọ ẹ fẹ́ fowó dí wa lẹ́nu kò ní dáa fún gbogbo yín pọ̀ owó yín tẹ ní tẹ máa kú I will always remember you where is Abiola today Dàúṣàdà olówó tó lówó jù pásítọ̀ ńgbà náà àwọn tán lówó lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹ lówó ẹ jayé ìgbà tẹ́ ẹ̀ mọ̀ mí tẹ́ ẹ̀ rí mi rí àgbà wọn mo ti wà lórí social media tá a ti ń pariwo bí ẹlẹ́pọ̀n kan bí aago ẹlẹ́pọ̀n ṣọ́ọ̀ṣì ìlú wa pàdé cathedral gbọ́ngàn ni ẹ mọ̀ mí ń gbà náà pọ̀ torí pé mo jáde láti jà fún òmìnira ilẹ̀ bàbá mi all of you has known me ẹ gbogbo yín lẹ́sìn mọ̀ mí because mo sọ ohun tí Ọlọ́run rán mi bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń tú àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀ mi ì jẹ́ kí àwọn ènìyàn kí ẹ̀tọ́ wọn kó dùn wọ́n mo yọ àwọn ènìyàn kúrò nínú ibi táwọn wòlíì dè wọ́n mọ́ pẹ̀lú àfọ̀ṣẹ wọn bíbélì ní ìwé Àìsáyà 47 ó ní ojú ó tì wọ́n ó ní àwọn tá a wòrà wọn àwọ̀sán wọn ó ní wọn ò lè gbà wọn lọ́wọ́ wọn ó ní a máa fa ìjọba wọn yá ó ní ohun tóhun ti àfọ̀ṣẹ tí wọ́n lò ilẹ̀ lóńdè ẹ̀lẹ́ sọ fún ọ pé tẹ́ ẹ̀ bá san iye báyìí ẹ lè rọ́nà lọ ọ̀nà wo lẹgbẹ́ ẹ̀lẹ̀ táàrí lọ. Who are you by the way? Okay, tẹ́ ẹ sọ yẹn dádì nígbà tẹ́ ẹ sọ do you know that ó ti wà ní àkọọ́lẹ̀ fún wa. Ó ti wà ní àkọọ́lẹ̀ fún wa. We are recording here. Bó o bá ṣe rere wàá bá ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ á bá ń bẹ̀ ẹ wo Gani Adams ó ní mi ò lè jẹ́ kí àkọọ́lẹ̀ burúkú ó wà fún àwọn ọmọ mi dáàdì ó padà sẹ́yìn ó tètè tẹ̀lé Yorùbá Nation àìmọye àwọn ọba lẹ́ni tán ti gba kámú tán kàn fẹ́ sọ̀rọ̀ sókè tádẹ̀ mọ̀ àìmọye ọba tán ti invite mi tí mo ti ṣe prayer fún tán dẹ̀ sọ pé wòlíì àrí ẹ lóòótọ́ àdẹ̀mọ́ àwọn olóògbó ní ayé oṣù ayé àjẹ́ ayé tó ti pè wá tó ti bá wa lérí ṣùgbọ́n wọ́n bọ́wọ́ Ọlọ́run bẹ̀ àwọn náà tún padà bẹ̀ wá pé ẹjẹ́ kájọ ṣe pọ̀ mo dẹ̀ tún sọ fún mi pé kò sí wàhálà ìmọ́lẹ̀ lèmi èmi ò kì í ṣòkùnkùn gbé mi wò bí ọdún ọmọ fún mi ni mò ń jẹ́ mo máa sọ fún gbogbo yín ẹ gbé mi wò ẹ bèrè mi lọ́wọ́ Elédùmarè ẹni tó ní mí ẹni tó ní ẹ̀mí mi wò ó ibi tó wà rè ta mí lọ́fà tọ́lọ́run bá fún ẹ ṣe ni tí o bá pa mí lẹ́nìí mami Ọlọ́run fún ọ ṣe ni àkókò tó ni ṣùgbọ́n if not God tí Ọlọ́run ò bá fi ẹ̀mí Jóòbù fún Sátánì báwo ni ó sì wá fẹ̀mí mi lé ọ lọ́wọ́ ẹran ara yìí ló lè fìyà jẹ ó lè fìyà jẹ ọkàn mi because mo mọ ibi tí mò ń lọ mi ò sọ̀rọ̀ lórí ahọ́n mo ń sọ̀rọ̀ pẹ̀lú Elédùmarè ẹni tó rán mi ni. Adéjọkẹ́ kí wá wàrà àánú gbà wẹ́kọ̀mù mo fẹ́ jẹ́ kó o dúó ó ní tó o bá fẹ́ jọ gbogbo náà kó o gbóná ó ní tó o bá dẹ̀ ní gbóná má jẹ́ kó gbóná kó tutù àwa kúrò lọ́wọ́ ọmọdé tẹ́ pé wá lọ ra kàrà wá kájọ jẹ́ màá rán ẹ níṣẹ́ ni tí bá fẹ́ rán ẹ níṣẹ́
tí n bá dẹ̀ ní rẹ̀ I will just leave you alone standing on my feet. Torí pé ẹ má kàbùkù, ẹ má kọwọ́ bọ àwọn ènìyàn lọ́pọlọ, ẹ má sọ ohun tó máa sọ wá. Àmọ́ iye àwọn èèyàn tó lọ gbàgádà doctor strike nílẹ̀ wa ẹ rí yẹn sọ. Ráìsì ẹ mọ iye tán ta ráìsì báyìí, ẹ mọ iye tán ta míìkì. Mami mu mọ́ọ̀tì kó mu màntínà kó mu míìkì sí kó gun ẹ̀jẹ̀. Mọ́ọ̀tì alágolo tán ní 100 naira is 200 naira per one. Ẹ̀yin tẹ́ ń gbà wẹ̀ Ramadan ṣé bí ẹ ṣe gbà á lè ṣí lélẹ́yìn nígbà coronavirus. Sanwó-Olú mò ń bọ̀ o, máa retí mi lọ́la fún owó coronavirus tó kó jẹ, ó ń bọ̀ wá fún ẹ 100%. Mo ti bínú tán, àkókò ti tó, eégún mi ó fẹ́ ṣíjú, eégún yín ti jó, ó ti tàkìtì, àkàtà rẹ̀ ti ya ẹpọn rẹ̀ bọ́ tábà. Mo ṣetán pẹ̀lú each of you. Ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá rẹ̀ yín ẹ dìde. Ẹ fi yèkúnú, èyí tó bá yẹ kó gbàdúà kó gbàdúà, èyí tó yẹ kó gbàwẹ̀ kó gbàwẹ̀, èyí tó yẹ kó lọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kó lọ ṣe. Àkókò ti dó, we are going to the end of it. Àìmọye ìran bàálù jáde lójú ìran, àwọn bàálù jagunjagun wọ́n kó lọ sí Àbújá, wọ́n ní káwọn èèyàn máa wá mú tiwọn. Fúlàní kó tiẹ̀, Málà kó tiẹ̀, ó kù ti Yorùbá wọ́n rán wa níṣẹ́ wọn ní ká má kó kankan. Kí lẹ fẹ́ fi jà? Mo sọ fún ẹ, Ọlọ́run nìkan ló lè jà fún wa. Mo kábẹ̀ fún ẹ náà. Wòlíì sọ pé Èlíṣà nígbà tí ọmọ Èlíṣà bẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ jẹ́ ká dúró lórí òtítọ́. When you stand on your right, mommy, you will fulfill your destiny. Gbàgbé ìwọ tó rí àmì ṣe, orí òtítọ́ tó dúró lẹ́yìn lórúkọ Jésù lọ borí ogun ayé rẹ. Òjò láyé ń dá dúró, wọn kì í dá ìrì dúró. Ojoojúmọ́ ni ìrì ń sẹ̀, àfi tí ọ̀run ò bá jẹ́ ọ̀run mọ́, tí ayé ò jáyé mọ́ lókun. Godwin Sunday wàrà ànúgbà. Wò mí kó o tú mi wò. Ó rí pé mo ṣàdúrà fún ẹ, má kàbùkù. Mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé mi ò sí nínú wọn. Ẹyẹ Bra Samuel àtàwọn èèyàn tó wà ń bẹ̀, Bùsí ẹ máa ṣọ́ kọ́mẹ̀tì àwọn èèyàn. Èyí o, Sophia Sewa, Sophia Sewa, Sophia Sewa. God bless you. Sophia, I'm gbádùn you. God bless you. Share my word. Àwọn pásítọ̀ nìyẹn, àwọn alóore tòótọ́. Musa Busuga, ìyá mi yẹn mà kọ́ ọjọ́ mẹ́ta, bàbá mi kàn bẹ̀ ṣáà Dindex Dayọ̀. Ìwà pẹ̀lẹ́ ẹwà, ẹ ṣé o, ìwà pẹ̀lú ẹwà. Gbọ́ tó o bá sọ òtítọ́ tó dúró lórí òtítọ́ ẹ̀ mami, ogun ò lè borí ẹ̀. Wòlíì sọ fọ́mọ ẹ̀yẹ pé Ọlọ́run sí lójú, mami ó rí àwọn agbára Ọlọ́run lókè. Nígbà tó rí ẹ̀rù bà, abùfọ́jú lu àwọn ogun yẹn. Nǹkan jagunjagun wọ́n ti ń rà, wọ́n fẹ́ kó lọ sí Àbújá. Àṣírí ńlá ni, ọ̀la ni mò ń mú bọ̀ pẹ̀lú Sanwó-Olú. Ògbọ́n kàkà sọ fún ẹ. Nínú nǹkan jagunjagun yẹn, nínú ìran láti rí. Àbújá náà lọ rà á lọ, wọ́n kó lọ lu Mọ́là láti fi fèsì ilẹ̀ Yorùbá. You now be talking who is Oòduà, who is Yorùbá nation. Can you imagine? Ẹ sà, ẹ lọ ṣọ́ra yín. Tẹ́ ẹ bá torí ń tẹ́ ìjẹtẹrí ìsẹ̀mó àbí àwọn míìkì àbí ọkọ̀ tẹ́ ń gbé káàkiri, àwa lè má lọ́kọ̀ o, ṣùgbọ́n àwòrán ìtójú bẹ́ẹ̀ lọ. A dẹ̀ ti ń fò lókè ọjọ́ ti pẹ́ 2010 láti ń kúrò Nàìjíríà. Torí pé a ti sọ pé ara oko ni wá. What do you mean by that? But I want you to know, a ò mú kan mọ́ kan, a ò torí ń tá a fẹ́ dà jẹun tí a ò jẹ́. Àwọn adàgbà má jẹ́ làófù. Àwọn ọmọ yín tẹ́ ẹ kọ́ nílé kéwọ́n mi, wọ́n fi làákàyè sọ̀rọ̀.
ṣe pé kẹ́ ẹ wá torí pé ayé ti wárí fún yín kẹ́ ẹ má rọ̀rọ̀ sọmọ́ kó wá di wá àti rádaràda lẹ́ẹ̀ máa wá ṣe lákòókò tí coronavirus ń káàkiri ayé. wá ní ìwùsùn Oòduà gún lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Google lọ́bẹ̀rẹ̀ Oòduà lọ́wọ́ Google orúkọ bàbá tiẹ̀ làbá máa jẹ́ nílẹ̀ Yorùbá nation. òpònú ayírádà èèyàn ní ẹ ò sọ Ọlọ́run òun ni mo ṣe play ayé lóyún yẹn fún yín. Ọlọ́run ò jọ yín o, Ọlọ́run ṣe bí ẹ̀yin. ọmọ Amos ní Ọlọ́run ò jọ yín o, Ọlọ́run kì í ṣe bí ènìyàn, Ọlọ́run ò jọ yín o. tẹ́ni ọba jà fún wa Ọlọ́run ṣetán àti jà fún wa. mami tó bá kú ènìyàn kan ènìyàn mélòó ṣé gbogbo àwọn tó kúrò ní Íjíbítì ṣé wọn náà dé ilẹ̀ Ísírẹ́lì ni ọ̀nà dá àwọn generation mi ni. but a ó sọ nípa tèmi pé mo ṣe wọn tí mo lè ṣe. mo kọ́ tiẹ̀ ẹja pàtẹ́wọ́ wa fún Jésù máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́ báyìí à ń lọ sí ìpele tó kàn second part GGG bọ̀dá wa TTT international Tinubu kanko jaga idiot jaga foolish jaga idiot jaga rubbish bọ̀dá oní rice ìsọnù ìyẹn ni pé ẹ lè parọ́ pé yìí kọ́ lẹ̀ ń gbé rẹ̀ sí ìrẹsì tá ń pín ní ilé télọ̀ ìrẹsì ẹ̀yin ń jẹrẹsì kóṣogónù jẹrẹsì kóṣogónù jẹrẹsì kóṣogónù jẹrẹsì. àwọn màmá kan mo bá ń bá wọn sọ̀rọ̀ mo ní mọ́mì Ọlọ́run kó bless alájà o, alájà fún wa ní owó tá a fi tẹ pósítà yẹn la lọ pín ní èní fún wa 7,000 ká fi ṣe pósítà lórúkọ Jésù ẹ ò ní ṣògonù. ìwọ náà lè dá sílẹ̀ Yorùbá ká wá ọ̀kadà a tún fún wa ní first ìwọ náà lè dá sí. dá sí tọlọ́run gbogbo wa ilẹ̀ Yorùbá wa lájọ ní àwùjọjà fún. mọ́mì àwọn wáàsí gidi wà tó o bá ń gbọ́ wáàsí rádaràda làwọn yẹn o bá ń bèrè Oòduà ṣé àkókò iná yẹ ká máa ṣe wáàsí Oòduà tó o bá tiẹ̀ fẹ́ tako Oòduà ṣé inú Ramadan náà ń tako Oòduà ṣé wáàsí tán náà yín nìyẹn sà wáàsí tàn náà bí sọ ń pa ẹ̀fún yín nìyẹn kùsù Oòduà tẹ́ni sọ pé lárúbá náà ó kọlà lárúbá náà ń kọlà ó pe lárúbá náà ó wọnú yàrá ńgbà nẹ́tíwọ̀kì ọ̀hún ò tún dá ẹ máa ń tẹnu pàkàpàkà bí ẹni ń jẹ̀rẹ̀ sí. sorry o daddy pẹ̀lẹ́ àbúrò jaga idiot. Bíbélì sọ say truth let the devil say sòótọ́ kí ẹ̀dùn kí ó bá ẹ̀sùn sòótọ́ kó kó dà pé kó parọ́ kó wà láàyè lọ jaga idiot. ẹ jẹ́ra ìṣe ṣògónù yes mo sọ fún màmá mo ní ẹ má má jẹrẹ sí ìkàwé dáhùn ní àwọn ọmọ mi mo ń jẹ ká ṣe bẹ́ẹ̀ owó wa ló fi rà ẹ̀tọ́ wa là ń jẹ mo ní mọ́mì ó má jẹ tọ́kẹ́tọ́ ẹ̀tọ́ rádaràda nìyẹn èso oúnjẹ kẹ̀ á jẹ níbẹ̀ mọ́mì tó bá mu gàrí rẹ nílé ó dájú kó wàá lọ jẹjẹkújẹ láyé rẹ. pàtàmọ́ ewé pàtàmọ́ ni a fi ṣe kó mà ewé mẹ̀wé kà á pè ní pàtàmọ́ ewé kankan bá lọ sí sùkúù nígbà náà wàá rí ewé náà létí ojú títì bẹ́ẹ̀ àwa lanúlẹ̀ wàá kà fọwọ́ gbà báyìí bàbá ti fọwọ́ gbà báyìí àwa pọ̀jù rẹ̀ mọ́ ó yá pàtàn rẹ̀ mọ́ pàtàn mọ́ pàtàn mọ́ pàtàn mọ́ ká bá fi mẹ́wé pàtàn mọ́. wọ́n á mú ewé àjẹ́kòbálé wọ́n á mú papọ̀ torí Ọlọ́run mo wà lórí program jọ. wọ́n á mú papọ̀ wọ́n á fi rádàrà dá wọn sí. wọ́n á wá fi ra iyè yín bá ti fọwọ́ gbá yín báyìí ẹ máa dákẹ́ ni ẹ ní ọ̀sọ̀ wọ́n á lọ wá ọkàn pẹ́pẹ́yẹ wọ́n á ní pẹ́pẹ́yẹ ni kì í rẹ́ni bólówó rẹ̀ sọ̀rọ̀
ẹ mọ̀ pé bá lé pẹ́pẹ́ yìí kò ní lè sọ kankan ẹ kà máa pariwo lábẹ́ ilẹ̀ ni jaga idiot adé máa jẹ pé jagaba 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 ó bá tán jaga olóṣì òun náà ló ṣubú dànù yẹn bọ̀dá arọ ẹsẹ̀ rẹ̀ lọ́ba yìí pẹ́pẹ́yẹ ẹlẹ́bàtú pẹ́pẹ́yẹ ẹlẹ́bàtú pẹ́pẹ́yẹ ẹlẹ́bàtú. ẹni láti nílà káyè dádì kì í ṣe sí lóye kẹ́ bọ́ta pẹ́yìn kọ́lẹ̀ ń pín rẹ̀ sí. dádì yín dádì bọ̀dá bọ́ọ̀ta bọ̀dá oníkòbí tèmi wáyé. Please, I'm not the one that see right. But fọ́tò ọ̀rẹ́ náà yà sí bọ̀dá àgbàyà. Bẹ́ẹ̀ yà fún mọ́tò màlúù ló máa kàn yín. Màlúù máa kàn yín. Kò tí ì kàn yín. Màlúù máa kàn yín. Kò tí ì kàn yín. Gbọ́dọ̀ dáa yẹ̀yẹ́ láwọn máa fi ọ́ ṣe. Torí o ti tẹ́. O ti fẹ́ ewé àtẹ́tẹ́dì. O ti tẹ́. O ti fẹ́. Ìyẹn ni pé o lè jáde pé wọ́n kọ́ lọ pín rẹ̀ sí. Ṣùgbọ́n àwọn àfáà méje. Àwọn pásítọ̀ méje. Èló ló fún wọn? Àwọn pásítọ̀ olè níyín olè àwọn pásítọ̀ rádaràda èyí wá bà pásítọ̀ jẹ́ a máa lé yín ògbọ́n lórin a máa lé ẹ̀yin ní oníṣẹ́ẹ̀sẹ̀ ṣé nǹkan náà ṣiṣẹ́ fọlọ́run ẹ ti gbàgbọ́ pé nítorí sọ nìyẹn dáàdì pásítọ̀ nítorí sọ nìyẹn ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ó mà ṣe o okay evangelist ìtẹ̀yìn sọ nìyẹn ẹ bèrè pé kí náà sọ ẹni àmọ̀róró ni yín kẹ́nikẹ́ni kó mọ̀ sí fọwọ́ kàn yín ẹ ti ya wèrè nígbà tó ṣùgbọ́n là yìí wo a fi pọ́npọ́ fọ́ orí yín dànù ó ní kò sẹ́ni tí ó fi ọwọ́ tí ohun ìtìlẹ̀ tó ti yẹ fún ìjọba ọlọ́run mọ́ abẹ́ ti gbàgbé Babátúndé abèwà rà ánú gbà. Mami Mọ́túndé gbòsà fún mami mo ti ń bèrè ìjàre mami ẹ̀ ní ríkú ọmọ mo ti ń wáyé látàárọ̀ pé mami Mọ́túndé ò mà tí ì dé ọmọ rẹ̀ máa ń bẹ́ ń ta àwa ń ta o lẹ́ka àlí ò mà ní sọ̀nù ẹ wá sí pọ̀ rẹpẹtẹ ọkọ tí kọ̀yàwó oúnjẹ wọn lórílẹ̀‐èdè kò sí ètò ìlú kò sí ètò ìjọba hospital gbogbo wọ́n daṣẹ́lẹ̀ èèyàn kan gbọ́mọ lọ sí Gbàgádà lánàá wọ́n ní tí ò bá ti san 24,000 wọn ò ní treat ọmọdé dákú lórí ṣíà can you imagine tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Kristi ọpẹ́lọpẹ́ ẹ̀mí mímọ́ òun ló dá ọmọ yẹn padà ẹ dẹ̀ ti sáré kọ ẹ ti kọ tẹ́ẹ̀sì 180,000 ní Gbàgádà ẹ̀yin dókítà ẹ lè rí àánú Ọlọ́run mọ́ o ọmọ ń kú lọ ẹ̀ àtẹ́ǹdì sí ẹgbẹ́ omi kan kọ́ one trip tanta ní 25 naira ẹ̀dẹ̀ ní ká lọ mú 28,000 wá wọ́n wá yarí wọn náà fẹ́ bọ́ọ̀ta ẹ wá pe security pé kò gbọdọ̀ jáde ẹ̀dẹ̀ kọ tẹ́ẹ̀sì èèyàn dẹ̀ sunkún pé 5,000 ló wà lọ́wọ́ owó ATM 15,000 wà ń bẹ̀ pé kò dẹ̀ mú ATM yẹn kán fi gbowó láàárọ̀ kejì kò sí network ẹlẹ́ẹ̀ní tweet ọmọ kò ní dáa fún yín o ẹ̀yin dókítà òfò wọ̀nyí ẹ̀ ṣe mọ́ láàánú náà àwọn bàbá yóò rí wọn yẹn fi ṣe wá sí o àfi kó máa ní ta ló ń jó Oòduà ẹ béèrè lọ́wọ́ gọ́gù o tó jó Oòduà sọ fún yín torí pé ọ̀rọ̀ rádaràda ẹ já kú ọmọ ẹ Dàpọ̀ Abíọ́dún kọjá síbi ó kàn ẹ́ bọ̀dá Dàpọ̀ ó mọ̀ pé namesake nìyẹn orúkọ kan náà lájọ jẹ́ Bíọ́dún tèmi ò ń ṣe rádaràda bíi tiẹ̀ o Bíọ́dún tèmi ò ń ṣe rádaràda. ẹ lọ wo Ṣàngó ó dàbí ọ̀nà ọ̀run tó bá dé Ṣàngó mọ́mí ẹ̀rù abẹ́ ẹ̀ mo ń lọ Ṣàngó kọ̀ńténà méjì ìkan ṣubú sí ṣúgà ká tó dé kí náà pé láàárọ̀ yìí kọ̀ńténà mọ́mí láàrin títì kòtò tó wà mẹ́ Ṣàngó dọ̀tí kọ́lẹ́rà ìtẹ́lẹ̀ tún dìbò sí 2023 nìyẹn o ṣé ẹ ti ẹ̀ dúró
ṣé tí ajínigbé bá tiẹ̀ léyàn bọ̀ kán ní ilé ń jó ẹ̀fẹ́ kọ́ panápaná tẹ́ bá kọjá ìfọ̀nsí olókọ́ panápaná ilé panápaná síbẹ̀ kán wá ní ilé ń jó ní Ṣàngó panápaná ń bọ̀ kí panápaná wá dé Ṣàngó ìka tó gun bíríìjì kànáà tó wà ń bẹ̀ kòtò ọ̀run ni kí mọ́tò wá bọ́ sínú ẹ̀ ibo ni panápaná fẹ́ gbà ibo ni ambulance fẹ́ gbà lọ rescue tẹ́ ẹ bá tún lọ sójú òóré ẹ kò lè dùn mí bàbá Ọbásanjọ́ náà ti sọ ní last year nígbà tó ṣe kó lórí yìí ó ní ọ̀nà oko níbẹ̀ lòun ò ṣe ṣe ọ̀nà fáàmù ẹ̀ ṣáà ni. Dàpọ̀ Abíọ́dún ìlérí tó ṣe fáwọn ọmọ Ògùn pé ó ṣe títì ṣe Ṣàngó tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè ṣe Ṣàngó Ọláyẹmí Àpáta ó ti gbọ́ wọ́n ní Ṣàngó worst o tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè ṣe ẹ̀ẹ́dẹ̀ ṣe fílì ń bẹ̀ ẹ lọ da fílì sí kọ̀ńténà ńlá ló yẹ̀ ṣubú ń bẹ̀ ní jọjú láàárọ̀ yìí mami ọlọ́ṣẹ́ tó jẹ́ òru tẹ bá débẹ̀ ẹ̀rù ọlọ́run á bà yín ilẹ̀ rèé lórí títì ṣé ìyẹn gan ò tó kó coronavirus ẹni tó ń bọ̀ láti bọ́dà kó gba Kòtónú wọlé kí lẹ̀ ń pè Ṣàngó yẹn náà olórúkọ kan tó máa ń pè gateway ṣé gateway yìí nìyẹn gateway ayé àtijọ́ tó wà ń bẹ̀ òun kọ́ lẹ́ ti tà láti fi kọ́ shoprite Tinubu ló ní shoprite àbí shoprite kọ́ lẹ́ pè ní shoprite àbí shoprite ṣọ́pù ilé sinimá gateway ẹ lọ wo gateway hotel ibo ló wà ń bẹ̀ ó ti di oko rọ́bà tán kó sí etí gateway mami ó tó ọ̀sẹ̀ méjì àwọn ike ìdominu oríṣiríṣi àwọn wèrè ló wà ń bẹ̀ láàrin Ṣàngó ó mà ṣe o ọlọ́tà ọ̀fọ̀tà ó dẹ̀ ń wòran ètí ẹwà torí tó ti bẹ ṣọ̀nà tó ti jáde sí Abíọ́dún ètí Àbọ̀dé ṣe ń bí ṣèbí kí Ọbásanjọ́ bá lè rílẹ̀ ta láàrin yẹn náà ṣe lọ ṣe títì yẹn tán gbàdáde sójú òré sójú òré òun gan ṣe é rí tẹ bá kúrò lójú òré ọ̀hún tẹ́ ń padà sí Ṣàngó tírélà kọ̀ǹténà ló tún ṣubú síbẹ̀ láàárọ̀ iná. ẹ̀dẹ̀ sọ pé a má ṣe pè fẹ́ yin àwọn olórí mọ́ ayé yín ò wù mí ayé yín ò wù mí rárá ayé yín ti lù pòpò ẹ̀dẹ̀ ní ká má lọ lẹ̀ Yorùbá ẹ̀ ń fara ni wá ẹ̀ ń fi ara ni wá ẹ̀ wo Sanwó-Olú ó ní nǹkan tóun ò fi dá Mọ̀tẹ́kùn lẹ̀ ó lóun ti dá Hollywood lẹ̀ èló lòun sọ fún àwọn Hollywood mò ń bọ̀ lọ́la fún ẹ o Sanwó-Olú mo máa pákéjì ẹ̀ wọ́dúrópù kún mo máa ìwọ nìkan mo fẹ́ ṣe program fún lọ́la mo máa kì ẹ́ lórí kí bàbá ńlá rẹ títí dé ìlú rẹ ní Ìjẹ̀bú ó ṣe jàre Ọláolúwa Òjó gateway ni ó wọ̀ sí kọ̀ǹtẹ́nà ńláńlá ló ṣubú mbẹ̀ mami kẹ ẹ wá dé láti ìlú òyìnbó kẹ ẹ kẹrù sínú kọ̀ǹtẹ́nà kẹ ẹ ní kó bá yín gbé lọ sí Ṣàngó àbí Ọ̀tà ìbẹ̀lẹ̀ tí fẹ́ lọ́ta ẹ má tra ẹ o torí ẹ bá lọ kó mọ́tò sínú kọ̀ǹtẹ́nà tó bá lọ wó lọ́nà Ṣàngó ẹ dé tó géètì kòtò ọ̀run àwọn Julius Berger wà mbẹ̀ láti January láti last year wọn ò kúrò lójú kan wọn wà lójú kan bí omi adágún mbẹ̀ ni gbogbo ẹ̀ ó wá dà papọ̀ bí omi adágún kò síbi tá a fẹ́ gbà ẹ wá ní ajínigbé ò ní jínigbé ẹ lọ sí ọ̀nà ìdíròkọ ẹ lọ́wọ́ dé ókè ẹ dé atán kẹgbà bẹ̀ jáde sí Lùsádà kẹgbà Lùsádà jáde sí Àgbàrá ó mà ṣe o ètí bòdà onígògòrò tó dọ́dálẹ̀ ẹ lọ Ìjókòó ọ̀nà kan tó ti ṣe wọ́n pọ̀ ọ̀nà kan tì ẹ jọ gbogbo owó tó ń fún gateway ibo ló wà ọlọ́tà fọ̀tà ẹ̀yin ṣakọ ẹ wà nínú góróńpó yẹn gbogbo àdúgbò yín dẹ̀ bàjẹ́ ẹ wo Ṣàngó ẹ wọ̀tà ẹ wo Ṣàngó bí gbogbo ẹ̀ ṣe dàrú mami ó tó o bá dé Ṣàngó wà fọwọ́ bomú ó dàbí ìgbà tá a bá kó òkú sílẹ̀ ilẹ̀ rẹ̀ ilẹ̀ pọ̀ bí àfi kẹ́ ẹ lọ kó àwọn agbèrò jáde síbẹ̀ ẹbí mo mú ọ̀rọ̀ yẹn jáde wá àwọn àkómọ́ra kínní kan àwọn mẹ́ta ló wà lórí ọlọ́kadà nìkan wọ́n ń ta tíkẹ́ẹ̀tì fọlọ́kadà stika 3,000 ẹgbẹ́ mẹ́ta 9,000 lọ́dún kan ìyẹn ò dùn mí o àkómọ́ra tó wá dọ́lọ́kadà dúró
ó ní fake number, àwọn kan wọ́n ní old number ti expire, tó bá ti gba number last year tó gbọ́dọ̀ gbàwé ẹ̀ lọ́dún yìí. Ẹ̀gbọ́n VIO òdà VIO tó wà ń bí, ṣé number ètò tútù méjì bóyá nọ́mbà Ondo ló wà lọ́ra ọ̀kadà ẹ tó bá gbé wá sógun state wọn àwọn àkómọ́ra ní kó lọ yọ kúrò ńbẹ̀ àfi kó bá gba tògùn. ẹjọ́ ṣé nọ́mbà Ondo kì í ti ṣe tara Ògùn mọ́. mọ́mì máa bá mi tẹ láìkì máa tẹ lọ́ọ̀fù. ẹ wá ń da gbogbo ayé yìí rú lógùn state. àwọn tí mo dẹ̀ rí níbẹ̀ Dàpọ̀ Abíọ́dún náà kọ sáṣọ wọn o. àwọn àkómọ́ra yìí Dàpọ̀ Abíọ́dún ló wà lórí aṣọ wọn o. wọ́n lẹ́yìn lẹ́ ń gbowó yẹn bọ̀ ládàpọ̀, wọ́n lẹ́yìn máa ń pa ẹ̀. ẹ má ti sọ̀rọ̀ sí Sanwó-Olú lẹ́ni ẹjẹ́ àṣìwé ẹ̀ lọ́la. ọ̀nà Kòròdú wà ń bẹ̀ agric ìṣàwò owó coronavirus ó dẹ̀ kó jẹ́ Sanwó-Olú àmàjẹ́ tí ibẹ̀ mo mẹ́jẹ bọ̀ lápò fún ẹ lọ́la. ẹ ń gé wa jẹ ẹ ń fàtẹ́gùn sí. Dàpọ̀ Abíọ́dún lóò tíráì o ṣùgbọ́n ìlú Ògùn ń bàjẹ́ lórí ẹ o. ìlú Ògùn bàjẹ́ lórí ẹ o. gbogbo ilẹ̀ ló ti tà fún Ṣáínà tán. tó o bá ti dé ìta ṣéǹjì tó ń lọ Ìbàdàn tó bá kọjá ìta ṣéǹjì Ògèrè títí dógèrè left hand side ibẹ̀ àwọn Ṣáínà náà ń gbẹ́ kòtò àmọ́ tán wá ń bẹ̀ wọ́n kà ń gbẹ́ fílì náà ń kó jáde táǹtà àkókò máa tán gbẹ́ nínú bọ́m̀bẹ̀. jọ ta ló gbowó fún tí bòdà onífìlà gogoro nana fẹ́ dá ní cement ilẹ̀ along Ìbàdàn expressway after redeem ní Makun ó lọ yíbẹ̀ di Makun torí oní Gowani ọmọ Gowani ló fẹ́ dálẹ̀ oní kó lọ mú 20 billion wá wọ́n dẹ̀ dá dúró wọ́n ní tí Dàpọ̀ Abíọ́dún bá débẹ̀ ẹjọ́ 20 billion yẹn ṣé owó tán jẹ bàbá ńlá bàbá rẹ ni. bòdà onífìlà Amosun I'm not fearing you gbogbo yín ni mo mọ̀ pátápátá mo dẹ̀ wà lé fún yín bí iyẹ̀pẹ̀. Abíọ́dún Fáyẹmí Fájìmí kòtò ọ̀run ní gbogbo bẹ̀ Ṣàngó ibẹ̀ ni mò ń sọ fún ẹ Abíọ́dún wá fún rẹ̀ wọ mọ́tò wá kó wá rí bó ṣe rí kò ṣeé rí kò ṣeé rìn kò ṣeé tọ̀ tó gbé mọ́tò gbabẹ̀ sọ́ọ̀bù ẹ̀ àgbàlẹ̀ wàá wá máa bọ̀ bá ti dé Ṣàngó wàá máa gọ̀kadà àwa gba bẹ̀ jáde sójú òre wàá jẹ́ wàá tójú òre jáde sẹ́kọ̀ọ́ ó mà ṣe o ọmọ eléegun wa ń jẹ ẹran àwọn bọ̀dá oníwàásí wa ń sọ dáradára àwọn pásítọ̀ gan wá ń ṣe dáradára wọ́n ń fowó ra fúláìtì wọ́n ń fowó ra ilẹ̀ àwọn ọmọ ìjọ wọn ò róúnjẹ jẹ pásítọ̀ róúnjẹ jẹ ẹlòmíì dẹ̀ kọ̀ àìmọye ẹlòmíì máa dẹ̀ pàdé ẹ̀ báyìí mọ́mì ẹ̀ wá ṣọ́ọ̀ṣì náà ní kí ló ń fẹ́ wá ṣe ṣé wọn. pásítọ̀ owó fọ́ yunifásitì ọmọ ìjọ ìlọrin. ọ̀nà ti rù pásítọ̀ ń yọ ọkọ̀ ọmọjọ ń rù ẹ̀yin lẹ́yọ̀ dẹ ní sàndá mẹ́wàá sọ rẹ kó bá lè rọ́nà lọ. ọ sọ fún ẹ pé òrọ̀ náà lọ tẹ́lẹ̀ káyé rẹ bá lè dá wàá mú 10,000 sínú àpòwé yẹn kó máa sáré bọ̀ wájú. Ọlọ́run sọ fún mi nísinsìnyí pé mo sí kó o mú 20,000 fún pásítọ̀ rẹ báyìí. Ọláolúwa Òjó Ọlọ́run ní kí n sọ fún ẹ pé nísinsìnyí kó o fẹ́ di 1 million sí ni irọ́ lórí irọ́ lórí irọ́ ègé lórí irọ́. Ibo lẹ ti rí wọn tẹ ti rí fóònù nàmbà tẹ fi ń pọ lọ́hùn gan. bọ́lá Fẹ́mi Alibert wọ́n á ní sọ fún yín pé kí ìlọ̀lọ́ tó mọ́ kẹgbẹ́ mọ́tò Range Rover kẹ wá gbé fún mi lẹ́kọ̀ọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. bọ́lá Fẹ́mi Àbùsáyọ̀ bùsí ó ní Ọlọ́run kù sùúrù
wíńdà ṣàpù òye o ọlọ́run òjò ìwọ ló sọ bẹ́ẹ̀ o Godwin Sunday ẹlẹ́rìí ni ẹjọ́ ń bẹ lọ́run àrò dákẹ́ ẹjọ́ ń bẹ lọ́run àrò dákẹ́ lórí irọ́ ni fourth fruit wọ́n ní o kó first fruit rẹ wá wọ́n sá kó gbogbo owó oṣù tó kọ́kọ́ gbà kébí máa pàyàwó àtọmọ rẹ kó fourth fruit rẹ kó lọ kó dàálẹ̀ kó ní God will bless you God bless kankan Nàìjíríà ń dàrú ẹni God bless it is well with you and it's not well with you oh don't jẹjẹ oní go well with you thank you daddy who's your daddy you better sọjí ayé ẹ. Okay, Olaide Simon, I want to give people 1 million. I dey here o. Wọ́n fún mi ní 1 million. Mo wà ń bí o. Mọ́tò láti ń dáwọ́ ẹ̀ láti ọdún mẹ́fà sí àti ìrira. Àfàwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Láti kówó mọ́tò fún wa. Àti ra mọ́tò sí àti ìrówó gbàwé. Mami, àti ra mọ́tò àti ìrówó gbàwé. Àṣà máa gbàwé, a máa gba plate number. Wá. Emmanuel, woman pastor. Ọláolúwa sẹ́ẹ̀rí àwọn kan mí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé bí eré bí àwàdà ni bọ̀ tó tọ̀rọ̀ ni ẹ ti da ilé onílérú àìmọye ọkọ tẹ́ ti kẹ̀yìn sí àìmọye àfọ̀ṣẹ́ àìmọye oyún olóyún tẹ́ ti dè mọ́mì ṣé bá ṣe ń bálẹ̀ Yorùbá lọ náà nìyẹn ẹ já sòótọ́ ẹ sọ òtítọ́ ẹ sọ òtítọ́ okay British I want to give Pastor Adeboye 5 million God bless you o bàbá gbàdúrà fún ẹ o. Bàbá gbàdúrà fún ẹ o Adésọ̀kan Adéyẹmí God bless you ẹ kálẹ́ nítorí àánú Elédùmarè ni mami báago mẹ́sàn-án bá ti lò á lọ náà nìyẹn ẹ sọ Fábíọ́dún ẹ yíwà padà okay Margaret James I like to coordinate $10,000 gbọ́ ìwọ tó mọ̀ pé o máa rọ́nà lọ lọ́dún yìí ìwọ tó mọ̀ pé o máa rọ́nà lọ lọ́dún yìí owó tó wà lákàntì rẹ nìgan ní kọ́ńsẹ́ǹtì sákàntì mi kí ilẹ̀ ó tó ṣú lórí irọ́ àwọn yẹn ti fẹ́ ṣàmì ok ìwọ tó rí àmì àkọ́kọ́ ṣe kólẹ̀ yóò tó mọ́ lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ọ bẹ́ẹ̀ ó ṣàmì ó ti gọra wọn ó ṣàmì àmì ni ó ṣe o ìwọ tó mọ̀ pé ilẹ̀ Yorùbá ló sọ̀pọ́ọ̀tì táyé rẹ̀ á sì dáa lórúkọ Jésù ọ̀nà ṣí fún ọ bẹ́ẹ̀ àmì rẹ̀ dà àdúrà ni mo gbà yẹn o mi ò ṣàwàdà mọ́ o àmì ni ó ṣe o ìwọ tó mọ̀ pé ẹrù tí alábíyamọ kì í tú wò ó ní gbé tẹ̀lé ẹ wọlé ó yá máa tẹ Yorùbá Nation lórúkọ Jésù ó yá máa tẹ ọ́pì Yorùbá Nation máa tẹ ìwọ tó mọ̀ pé ó máa rí àánú gbà máa fọwọ́ rẹ tẹ lọ́ọ̀fù máa tẹ láìkì máa tẹ ò tẹ omi tí ní lọ́ọ̀fù mi ní láìkì o ó máa tẹ lọ́ọ̀fù tẹ láìkì tẹ lọ́ọ̀fù tẹ láìkì mi mà rí lọ́ọ̀fù mi rí láìkì àbọ̀ ti tún fúláàgì wa ni a mà rí lọ́ọ̀fù a rí láìkì. ẹ̀dà lọ́ọ̀fù bolẹ̀ Comfort Williams God bless you welcome ọlá ẹ káàbọ̀ ẹ máa tẹ Yorùbá Nation yẹn jẹ́ kí n máa rí báyìí tẹ́ ẹ bá ti tẹ̀ tó tẹ́ Ọlọ́run lọ́rùn lálẹ́ yìí mi ní gbàdúrà ó yá
Oya, 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 oya. Yorùbá nation, ẹ̀yin gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ dìde, ẹ ti ń tutù, àbí ẹ mọ tẹ́ fẹ́ sọ. Ókè, ẹ máa pè mí, màá sọ tẹ́ máa sọ fún yín. Ẹ láwọn oníradàradà táwa ń ta. Ókè, ìwọ tó rí àmì ṣe, ìwọ ni mò ń bá wí o. Tó sì mọ̀ pé Ọlọ́run Elédùmarè mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà ọkọ ni ẹlẹ́rù ògbé nínú ọmọ ènìyàn fún ògbé nínú adélébọ̀sóge lórúkọ Jésù. Ọwọ́ tó ń bá ọ jàjàkadì tó lóòní lọ lórúkọ Jésù, ọwọ́ náà gbiná dànù. Àmì rẹ̀ dà. Èèyàn méje kó sàmì gbá àròtá dáná sí tẹ́níkìgì rẹ̀ wọ́n jó pé igi tá a dá kó jọ sínú àrò kì í jó lọ́wọ́jọ́ ẹ̀yìn ní jósù. Ìwọ tá a gbé sí ìpín rẹ bẹ́ẹ̀, ìwọ tó nínú àyànmọ́ bẹ́ẹ̀, tó ní ìtẹ̀síwájú nínú àṣeyọrí ohun gbogbo lẹ́yìn lórúkọ Jésù. Ọlọ́run tó ń rọ̀jò, ó yẹ kó rọ̀jò paná náà bẹ́ẹ̀. Àmì rẹ̀ dà. Èèyàn kan mo rí tó sì ṣàmì o. Òkè ọlá ìbùkún ṣàmì, òjò títí láyọ̀ ń ṣàmì, ìyanu olúwa ṣàmì, Bùsáyọ̀ ń ṣàmì. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín rí. Bọ̀dá Emmanuel ẹ̀ ń ṣàmì. Ọláolúwa Òjó love you. Fọlákẹ́ Ògúndìran Yorùbá nation. Ìyá Júnà welcome, God bless you. Àti ń lọ náà nìyẹn. Aago 9 yẹn kù ìṣẹ́jú 3. Mo máa gbàdúrà sí adé máa pé náà bàbá. Àánú ni mo rí gbà o, mẹ́ẹ̀mà lóhùn ìṣògo. Àánú ni mo rí gbà o, mẹ́ẹ̀ lóhùn ìṣògo. Ìwọ tó máa rí àánú gbà bó ṣe kọjú sí wákàtí àánú yìí tó rí àmì ṣe lórúkọ Jésù, ìpín rẹ ò ní wọ̀ kùkù. Àánú kó wọ ilé rẹ, àánú kó wọ iṣẹ́ rẹ, àánú kó wọ ìpín rẹ, àánú kó wọlé rẹ lọ. Ọlọ́run onímájẹ̀mú, ẹni tó ní májẹ̀mú, ẹni tó ní agbára, ẹni tó gbé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ orúkọ rẹ̀ láti wákàtí lọ. Mo ní kó lọ gba àánú. Àánú wọ ilé rẹ, àánú wọ iṣẹ́ rẹ, àánú wọ ọ̀nà rẹ, àánú wọ ayé ọmọ rẹ. Ikú òjijì ó yẹ kó pòórá. Ikú ọmọ níwájú rẹ ó yẹ pòórá. Ò ní kúkú wọ̀wọ̀wọ̀, ò ní bá wọn kú ikú ibi. Ọtí ta ìbọn kò ní gbé ọ. Ajínigbé ayé, ajínigbé ọ̀run, wọn ò ní jí ọ gbé o. Gbọ́ ògo rẹ búyọ. Ẹni tó bínú ògo rẹ ilẹ̀ kó pè é. Ẹni tó bínú àṣeyọrí rẹ iná kó gbé mi. Gbọ́ dáadáa, ọkùnrin ni obìnrin ni tó ní ilẹ̀ Yorùbá ò ní lọ lórúkọ Jésù. Ogun ọ̀run dà, fẹ̀mí wọn ṣòfò dànù, fẹ̀mí wọn ṣòfò dànù. Alágbára ibi kọ̀kọ̀ tó ń fẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ tó ní òun máa mú ọ lórúkọ Jésù láti ní lọ. Àṣà wọn lọ́gbẹ́, àṣà wọn lọ́gbẹ́. Bíbélì sọ ó ní ẹ ta wọn lọ́fà, ó ní wọn ó pẹ̀yìn dà. Màá ṣe kẹkẹ̀bàlẹ̀ yá kẹ̀kẹ̀bà, ó ní yóò sì sè wọ́n lójijì. Ojú kò tì wọ́n, ojú kò tì wọ́n. Àwọn oníṣẹ́ òkùnkùn, àwọn oníṣẹ́ ibi, àwọn ọlọ́rọ̀kọ̀rọ̀, àwọn tá ń lo àfọ̀ṣẹ́ lé ẹ lórí, àwọn tá ń lo ògùn lé ẹ lórí, àwọn tá ń jáwé, àwọn tá ń dégbò, àwọn tá ń fẹ̀jẹ̀ ẹranko, àwọn tá ń fẹ̀jẹ̀ ẹyẹ, èyí tá fi ń ba ìran àti àṣeyọrí rẹ jẹ́ lórúkọ Jésù. Iná jó wọn run, iná jó wọn run, iná jó wọn run, iná jó wọn run. Mo tú ọ sílẹ̀ lórúkọ ti bàbá, mo tú ọ sílẹ̀ lórúkọ ti ọmọ, mo tú ọ sílẹ̀ lórúkọ ti ẹ̀mí mọ́. Ogun ọ̀run dà, kó tú ọ sílẹ̀. Ìdí ayé rẹ gba òmìnira, iṣẹ́ rẹ gba òmìnira, gba òmìnira. Ìwọ tó ń wáṣẹ́ gba iṣẹ́ rere, gba ògo, gba àánú. Ìwọ tó ń wá ìgbélu amúlé ọlọ́wọ́, ọ̀nà rẹ là, ó tẹ̀síwájú. Gbọ́ ẹ̀yin ọmọ wọ̀nyí, ẹ ò ní kú fọ́tayọ̀. Ọwọ́ òkùnkùn lára yín kó gbiná dànù, ọwọ́ ayé lára wọn rẹ kó gbiná dànù. Ọmọ rẹ ti ṣàìsàn lórúkọ Jésù, ọ̀run wò ó sàn. Ìwọ tó ń ṣàìsàn, ọ̀run wò ó sàn. Akọ́pẹ́ àyà yóò pa àlejò, yóò fi dìbòdìbòdò jáde nínú kọ́lọ́fín. Gbogbo àìsàn nínú ara rẹ, nínú iṣan ara rẹ, iná gbé, iná jó, iná jó. Ọ̀nà rẹ tí ó là, àlákàlà lórí ayé rẹ ó yẹ kó dòfo. Aláìbí, ìran bí lórí rẹ, ogun ọ̀run ẹ̀jẹ̀ Jésù ó yẹ parẹ́. Iná Olúwa mú pé akọ́pẹ́ iná síwájú Olúwa ó jẹ́ wọn tara ẹnu. Ta torí rẹ tó ń lọ pàdé, ta torí rẹ tó ń pòyìká, ta torí rẹ tó ń kẹsẹ̀ tó giri, ta ló torí rẹ tó ń deku, ta ló torí rẹ tó ń dẹja, ta ló torí rẹ tó ń dẹran. Láti
látẹ̀mí lọ wọ́n mọ̀fo iṣẹ́ òkùnkùn, iṣẹ́ ọ̀ṣọ́, iṣẹ́ àjẹ́, iṣẹ́ pásítọ̀, iṣẹ́ wòlíì, iṣẹ́ àfà, iṣẹ́ adáhunṣe, iṣẹ́ mọ̀míwọ̀tà, iṣẹ́ ọ̀gbáǹjẹ, iṣẹ́ ògbóni lórí rẹ̀ kó di asán. ọ̀run kìíní, ọ̀run kejì, ọ̀run kẹta, ọ̀run kẹrin, ọ̀run karùn-ún, ọ̀run kẹfà, ọ̀run keje tó ti bẹ̀ lọ tó lòun wà lóun fẹ́ ṣiṣẹ́ léṣe lórúkọ Jésù. iná jó wọn pẹ̀lú àfọ̀ṣẹ wọn, pẹ̀lú ibi wọn. ó yẹ parun ọwọ́ kọ́wọ́ lára rẹ̀ gbiná dànù ọwọ́kọ́wọ́ lórí ọmọ rẹ̀ gbiná dànù atú ọ̀sẹ̀ lórúkọ tí bàbá, lórúkọ tí ọmọ, lórúkọ tí ọmọ. ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ Olúwa, gbogbo alágbára tó ń lọ àgádágodo, gbogbo alágbára tó ń làbò mọ́lẹ̀ àwùgbádò àgbàdo ní akabàbá ní ètò fi wọ́n lẹ̀ ẹ̀jẹ̀ ènìyàn. kí ló ṣekú tí ò ṣekú, kí ló ṣẹyà tí ò jẹjà tó lò ó lórí ilẹ̀ Yorùbá. ó yẹ pòfo tẹ́tọ́ríra tẹ́gbẹ́bọ fọlọ́kun, tẹ́gbẹ́bọ fọlọ́sà, tẹ́gbẹ́bọ fọdọ̀ kékeré, tẹ́gbẹ́ fún Ọ̀ṣun Òṣogbo, tẹ́gbẹ́ fún odò àṣejìrẹ́, tẹ́gbẹ́ fún ọ̀wẹ́nà, tẹ́gbẹ́ fún odò kódò lẹ́nìí o lórúkọ Jésù. mo sọ pẹ̀lú agbára tẹ́gbẹ́ fún odò Ògùn láti wákàtí lọ. ó yá májèlé náà kó padà dé wọn lórí. Bíbélì sọ pé omi kún, ọ̀sà kún, wọ́n dàpọ̀ mọ́ òkun òkun o. ibi tí omi wà lómi padà sí. iṣẹ́ ọwọ́ yín ó yẹ kó padà dé yín lórí. gbọ́ dáadáa, ìjẹ́ tí ẹyin òróró tó bá dára sàpàtà ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ ń bàjẹ́. ìjọ tí àgbọn tó bá yájú sàpàtà ọjọ́ náà ní fominú rẹ̀ wọn. iṣẹ́ ọwọ́ òkùnkùn lára rẹ̀ gbiná dànù. ó ta ló sọ pé ó fẹ́ ta ọlọ́pàá, ta ló sọ pé ó bá kú kọ́ ọ̀tọ̀ ìdọ́jọ́, ta ló sọ pé ikú tẹ́sí ọ lọ́dún kó fọdọ́ ara rẹ̀ gbé. akọ pé ìwọ kì yóò kú kankan bí kò ṣe yé kí ìwọ kó lè ròyìn ẹṣẹ́ Ọlọ́run. Elédùmarè gbọ́ o, ẹni tó ní ayé ó ní orúkọ mi a máa jẹ́ Jèhófà, àti fún mi lórúkọ kan ètò gbogbo orúkọ lọ ó ní orúkọ Jésù. wọ́n ní kí gbogbo ẹkú kó máa wọlé. iṣẹ́ ọwọ́ òkùnkùn, iṣẹ́ ọwọ́ ayé, iṣẹ́ ọwọ́ ẹlẹ́bọlógún lórí rẹ̀ ó yẹ kó pòórá ó mà ṣàmì. mo ní o má mi ṣe ṣàbí tó nítumọ̀ máa tẹ àmì yẹn, máa tẹ lọ́fì yẹn, máa tẹ láìkì yẹn, máa pín ọ̀rọ̀ náà. ìdè ayé gbọ́, ìdè máa já òkà láìsàn máa san o. ẹ̀mí mi máa wá gbowó kídè máa já. ìdè tá a fi délé Yorùbá ó yẹ dàdànù. ìdè tá a fi délé bọ̀rẹ̀ ó yẹ dàdànù. ẹ̀gún ebi, ẹ̀gún ọ̀rọ̀, ẹ̀gún iṣẹ́, ẹ̀gún epo, ẹ̀gún ẹja, ẹ̀gún ẹran, ẹ̀gún ẹkún lórí ilẹ̀ Yorùbá ó yá bàjẹ́ dànù. gbogbo ibikíbi ètí ọ̀tá sápamọ́ sí nínú ilẹ̀ Yorùbá ó yẹ bù fọ́jú lù wọ́n, fọ́ wọn lọ́jọ́. iná Olúwa jó wọn rúbà. gbogbo alágbára tí wọ́n ra ilẹ̀ Yorùbá lọ́wọ́, gbogbo àwọn ènìyàn tí wọ́n dìde fún ilẹ̀ Yorùbá ó yẹ gbòmìnira, ó yẹ ẹ̀rẹ́ àánú gbà. gbogbo ẹni tí ń bẹ lóko ẹrú ó yẹ lọ rà àánú gbà. ayọ̀ yín lóko ẹrú o, ẹ ò ní ṣẹrú mọ́. gbogbo ẹnikẹ́ni tá a ti dè mọ́lẹ̀ sínú ìgbèkùn ogun ọ̀run o lọ́bẹ̀ lọ́ tú wọn. bá a bá de Pétérù àti Sáìlà bí Olúwa bá tú wọn, ẹ̀mí mọ́ tú wọn. kìnìún ayé tó halẹ̀ mọ́ ọ bá mi gbèsò kàn lẹ́yìn bàbá gbé wọn dè. kìnìún ayé tó halẹ̀ mọ́ mi bá mi gbèsò. gbogbo kìnìún ayé rẹ, gbogbo kìnìún òkè ìṣòro rẹ, gbogbo kìnìún tó ń bà ọ́ lẹ́rù látẹ̀ní lọ Olúwa àgádágodo ayé tá a fi ti kìnìún lẹ́nu fún Dáníẹ́lì Olúwa gbé sí wọn lẹ́nu. igi àràbà ilé rẹ ó yẹ wó dànù. igi kígi tí ò ṣẹṣẹ rere bàbá mi ní kí fà kélé wọn, kí gé wọn sọnù, kí kó wọn jì sínú adágún náà lórúkọ Jésù. ó yá ẹ wọná lọ. màmá yẹn o sàmì o wọná lọ. ìyá rẹ ló di ogun tó, ẹbí rẹ ló gbógun tì ọ́. ojú tó bá rìnrìn àjò tó lóun ní dẹ ojú náà fọ́ dànù. ó yẹ fọ́ dànù. ó ní kí n sọ fún èèyàn burúkú kì yóò dára fún wọn. ta ló ń tarò wọn, ta ló ń ta ilẹ̀ Yorùbá, ta ló ń fohùn rẹ̀ ta ilẹ̀ Yorùbá. Olúwa gbé wọn dè. ó yẹ gbé wọn dè. ta ló ń làfọ̀ṣẹ́ lé ọ lórí, ta ló ń làfọ̀ṣẹ́ lé ọmọ rẹ lórí, ta ló ń dòyìká ọ bí ẹran tó ní gbogbo ẹni tí ẹkùn bá dòyìká ó ní kò í kúrò lójú kan. gbọ́ mi dáadáa, látẹ̀ní lọ gbogbo nǹkan tá a dòyìká ọ ó yẹ Olúwa tú ọ sílẹ̀ lọ lálàáfíà. àlàáfíà kó bá ọ gbé. bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, bẹ́ẹ̀ ló gun ọ̀run sọ, kò ní yí padà. Jésù náà agbára wa. àbí rẹ̀ dà. àmín lórúkọ Jésù. hallelujah. ògo jẹ́ fún Jésù lókè ọ̀run. God bless you all. nọ́mbà mi rèé, bóyá o fẹ́ ran ètò yìí lọ́wọ́, èmi á máa sọ pé a kì í ran Ọlọ́run lọ́wọ́. àbó o fẹ́ jẹ́ kí n gbàdúrà fún ọ, àbó lálá kan o mọ̀ túmọ̀ rẹ̀. lọ́la a máa sọ oríṣiríṣi àlá èyí tí wọ́n ti lá ní ilẹ̀ gbalẹ̀ Yorùbá.
a máa tú lọ́la mami àìmọye àwọn àlá tí àwọn ọmọ ọlọ́run ti gbà tá a ti gbà nípasẹ̀ ilẹ̀ yorùbá a máa release ẹ̀ lọ́la ó pẹ̀lú tá a fẹ́ ṣe gẹ́lẹ́ tá a bá ti kúrò lórí ọ̀rọ̀ Sanwó-Olú a máa bẹ̀rẹ̀ sí tú àwọn àlá yẹn fún ọ̀yàn ọmọ ènìyàn kẹ́ ẹ bá lè ní ìkíyè sára kẹ́ ẹ bá lè ní ìṣògo bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí ikú ò ní pa ọkọ́ tó dọ̀la wàhálà ànúgbà o wàá ṣàṣeyọrí bóyá o láàlá kan kò yé ọ tó fẹ́ jẹ́ kí a tú fún ọ mọ́mí èmi kọ́ ni mo fẹ́ tú ọlọ́run májẹ̀mú ni ọlọ́run Dáníẹ́lì tó tú àlá ọba ọlọ́run Jósẹ́fù tó tú àlá ọba bẹ́ẹ̀ ni yóò tú àlá rẹ̀ ò ní kú o ò ní kú fọ́tayọ̀ ọ̀la ibi ọ̀la ikú lórí rẹ̀ ọ̀run yìí dà bẹ́ẹ̀ lẹ̀mí máa wí nọ́mbà náà rèé 08057455803 bóyá ò sí Nàìjíríà fi +234 8057455803 nọ́mbà yìí náà ni mo ti jù síta ẹ mọ́mì a máa píǹgì ẹ̀ sìn gbọ́ dáadáa mọ́mì wọ́n náà lè ṣe kí ni o. wọ́n náà lè pè mí lórí whatsapp nọ́mbà wa ó dẹ̀ lè pè wọlé direct lórúkọ Jésù àjọrí àánú gbà ó lè ran ètò yìí lọ́wọ́ dátà là ń rà àràsàṣàì ẹ̀ ra àánú gbà o bọ̀dá Emmanuel ẹ̀ ra àánú gbà Ràfẹ́mi ẹ̀ ra àánú gbà Àdùnnídayọ̀ ẹ̀ ra àánú gbà máàmi Àdùnníbàdà ògo rẹ̀ afọ̀hún ò ní sọnù máàmi Mọ́túndé ayé ò ní pa ọ́ lẹ́kùn àǹtí mi Búkì ògo yín abúyọ ìyá àjọ mi God bless you ní gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ẹ̀ rógolò bẹ́ẹ̀ lẹ̀mí máa wí mo gbàdúrà fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Olúwa kó gbàdúrà fún yín ẹ̀jẹ̀ Jésù kó darapọ̀ mọ́ yín ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo gbogbo ibi tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation pátápátá àbọ̀ Ọlọ́run kó wà lórí gbogbo yín látọrí Koiki àti gbogbo yín pátá tẹni ọmọ olóògùn àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ Lady K God bless you wàhálà àrùgbà ò ní sọnù bẹ́ẹ̀ ni ẹ̀mí máa wà pẹ̀lú rẹ̀ mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá nation ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí o ẹ̀jẹ̀ Jésù kó darapọ̀ mọ́ yín àti olùrànlọ́wọ́ ètò ẹ lè ràn mí lọ́wọ́ mami lórí dátà náà ni dátà la fi ṣe prógàmù yìí ẹ wo iye dátà tá a rà ẹ́ńjì wọn yẹn ó ní fọ́ọ̀t ṣùgbọ́n àwọn bàbá wa kan wọ́n ti fún wa lórí ẹ́ńjì yẹn a dẹ̀ ní láti ra dátà sí torí product mi là lọ rà àwọn eléyìí wọn ò compile pẹ̀lú wa a ní láti lọ ra àwọn míì tí dátà wọn kéré láti ra dátà sí òun lára lẹ́ni mami a nílò 24,000 naira 24,000 naira a fẹ́ ra dátà láti ọ̀la lọ bónọ́sì tán fún wa òun là ń lò lẹ́ni pé ká fi test ẹ̀ adẹ̀rí ó dáa a máa ra dátà ara kìíní yẹn ní àwọn dáàdi wa kan fún wa ní ṣẹ́ǹjì 30,000 kan adẹ̀rà ní 48,000 naira àwọn dáàdi wa kan náà tún support lórúkọ Jésù ẹ rí àánú gbà a nílò dátà látọ̀la lọ mọ́mì dátà ó láì ṣe rí wa láti bí ọjọ́ mẹ́ta kìíní àtúnṣe kò ṣiṣẹ́ ṣùgbọ́n lẹ́ni Ọlọ́run ti ṣe mí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn dáàdi yẹn fún wa lówó ẹ̀ lálẹ́ lánàá ara àròpá máa tètè ríra lánàá ká jáde fún program nígbà tá a ti kúrò létí òkun ẹ mà pé òkun méje là ń lọ adẹ̀sí lọ méjì we are still going to next week but bákan kan wà ń bẹ̀ bóyá Saturday la máa lọ fún eléyìí because we have a special program on Sunday but by the God grace ó lè jẹ́ pé a máa padà lọ Sunday ọ̀nà a sì ń gbàdúrà a sì ń wá ojú Ọlọ́run fún bóyá pé ká lọ ní Saturday ká lè ráyè lọ ní but tí Ọlọ́run ò bá sọ pé ká lọ Saturday pé Sunday yẹn náà ni nothing we can do. You will join me, all of you will join me on Sunday létí òkun a ó rí àánú gbà ìkọ́ kíkọ́ mọ ìjò lẹ́sẹ̀ ìkọ́ ò ní kọ́ yín lẹ́sẹ̀ ẹ ní kú fọ́tayọ̀ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ran ètò yìí lọ́wọ́ ẹ̀ ra àánú ẹgbọ́n bí wọ́n bá ṣe ń ṣe òun náà mo lè sọ fún yín àdínní ètò mi ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni láti jẹun àbí láti mu ṣùgbọ́n fún ètò ilẹ̀ Yorùbá yìí òun ni mo fi ń béèrè ìrànlọ́wọ́ pẹ̀lú ipá tí mo ní ni mo fi ń ṣe àti ẹ̀jẹ̀ tí mo ní ni mò ń lò ṣùgbọ́n ibi tí ẹ ti lè gbà ràn mí lọ́wọ́ ibi tí ẹ lè gbà ràn mí lọ́wọ́ òun ni mo wà yìí ibi tí mo lè gbà ràn ọ́ lọ́wọ́ ibẹ̀ náà ló wà yìí láti lè jẹ́ kẹ́ ẹ máa rí kémi náà máa rí yín mọ́mì nǹkan tí èèyàn kan lè ṣe ni ṣiṣẹ́ fọ́lọ́run kó ba lè rérè púpọ̀ fún ká kó ba lè di púpọ̀ ju kó o lọ mú owó rẹ sí ọ̀dọ̀ àwọn alágàdàgodo àwọn olè olójú kòkòrò àwọn bọ̀dá àgbàyà tètè ràn wọn lọ́wọ́ mọ́mì o lè fún ìnáwó rẹ fún àwọn aláìní opó bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ tó wọ́n fẹ́ ká gbàdúrà fún ẹ pè mí lẹ́yìn ètò bí n bá ṣe ń drop call lórí nọ́mbà ẹ lórúkọ Jésù wàhálà ànúgbà it is well with you God bless you all bye yóò dára fún ẹ jájọ pàdé lọ́la mọ́mì tá a bá ra dátà ni o
tí ò bá sí dátà kò sí ta fẹ́ ṣe but ẹ̀ràn iṣẹ́ ọlọ́run lọ́wọ́ gbogbo mo jẹ́rìí àwọn mọ́mì mi àwọn dádì mi kí ilẹ̀ ò tó mọ́ ìyanu á ṣẹlẹ̀ ìyanu yóò ṣẹlẹ̀ o bàbá jẹ́ kí rógolo ló sọ pé wàá rógolo God bless you see you tomorrow God bless you wọn ò ní jí ẹ gbé o wọn ò ní jí èmi náà gbé o wàá rógolo bye.